nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fọpẹ́ ayọ̀ fún Olúwa o, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ wà títí láéláé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Èmi jó mo yọ̀ mo ní Baba lógo fún ọjọ́ kejì oṣù karùn-ún tó tún mú kó sójú mi láyọ̀ àtàláfíà, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Bàbá fẹ́ mi more hàn sí bàbá, ọmọ fẹ́ mi more hàn sí bàbá o. Arúgbó ọ̀dọ́ ẹ fi ẹ̀mí mi mọ̀ oore sí hàn sí bàbá o. Ọba tó mú wọn bẹ̀rẹ̀ oṣù karùn-ún tó tún tẹ̀ síwájú pẹ̀lú rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí. Ọwọ́ agbára rẹ̀ òun ló fi mú wa rìnrìn àjò oṣù kìíní láyọ̀ àtàláfíà, láì sí ewu kankan, nínú ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ tó ga jùlọ, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ọba tó fi títóbi rẹ̀ hàn nínú ayé gbogbo àwa àyànfẹ́ nínú àjò oṣù kejì, èyí tó fi mú wa ṣe rere, tó ṣohun àrà ire láyé ẹnì kọ̀ọ̀kan wa o, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ jẹ́ ká yọ̀ ká gbé Baba ga o, oṣù kẹta o, agbára kọ́ ọgbọ́n ìmọ̀ òye kọ́ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ló fi fún wa ní ìṣẹ́gun nínú ìrìnàjò oṣù kẹta tá a tún fi náfààní wọnú oṣù kẹrin. Ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. A tún jáde kúrò nínú oṣù kẹta, ọwọ́ agbára rẹ̀ ni a tún fi wọnú oṣù kẹrin o. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọ̀sẹ̀ kìíní, ọ̀sẹ̀ kejì, ìkẹta, ìkẹrin, a tún fi lo oṣù kẹrin já o. A sàn ju àwọn tó ti kú tàbáwọn tó wà lọ́sibítù lọ o. Àánú ńlá, oore ọ̀fẹ́ ńlá ló fi ṣe wá lógo. Ẹ jẹ́ ká fọpẹ́ fún Baba o, gbogbo ẹ̀yin tẹ́ mọ rírì rẹ̀, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí o ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Oṣù karùn-ún ló tún ti mú wa bẹ̀rẹ̀ rẹ̀ nínú ayọ̀ tó ga tí kò lẹ́gbẹ́ o. Ọjọ́ kìíní pẹ̀lú ohun rere, ayọ̀ bùkún rẹpẹtẹ lọ́pọ̀lọpọ̀ ló fi mú wa lò ó. Orin àjò kejì, ọjọ́ oṣù karùn-ún la tó ti bẹ̀rẹ̀ yìí o. Ó tún tẹ̀síwájú pẹ̀lú wa nípa agbára rẹ̀ o. Gbogbo oṣù karùn-ún ó ti ṣe lóṣù ìgbéga wọnú ògo kan, láti inú ògo kan máa pọ̀ ní ògo tuntun lójoojúmọ́ o. Nítorí tí o ṣeun,
nítorí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ìyìn fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ọba tó fi àánú oore ọ̀fẹ́ rẹ̀ pè wá lọ́mọ rẹ̀, tó sọ wípé kò nílò òun bí àwọn ọmọ rẹ̀ o. Ó ti fi agbára fún wa láti béèrè ohun gbogbo tó bá wù wá nípa oore ọ̀fẹ́ àtàánú tó ga. Láì wo tẹ̀ṣẹ̀ wá o, kò mọ̀ tán síbẹ̀. Ó tún fagbára fún ẹnì kọ̀ọ̀kan láti fi mọ́ fọ́ orí gbogbo ìjọba òkùnkùn, àwọn ẹnìkà, àwọn ẹni ìlara pátápátá, tútù bóhun tí kò níláárí rárá o. Nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ wà dúró láéláé. Ẹ fi ìyìn fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Gbàgbàgbàgbà. Jọ̀rọ̀ 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 jọ̀rọ̀. Kábíyèsí kábíyèsí tó dá ayé, fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, òun lọ́ba lórí ohun gbogbo pátápátá o. Kábíyèsí olùsírè gbàgbà gbàgbàgbàgbà. Jọ̀rọ̀ jọ̀rọ̀ kábíyèsí kábíyèsí tó dá ayé, fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, òun lọ́ba lórí ohun gbogbo. Kábíyèsí gbàgbàgbàgbà o. Ọba àkèké tán, ọba àyìnyín tán, alágbára lórí ohun gbogbo pátápátá. Ọba tí ń pa o, tẹ́nikẹ́ni kò lè jí. Ọba tí ń jí o, tẹ́nikẹ́ni ò lè pa. Ọba tí ń pa tàbí tí ń jí, tó tún jẹ́ wípé kò sóhun tẹ́nikẹ́ni lè ṣe ju pé kó dúpẹ́, kó tún yọ̀, kó tún yìn bàbá wípé ó ṣe o. Ọba tá a kì í lórúkọ, olórúkọ, alápàdúpẹ́, alápàgbà yìn, ògo ìyìn ọ̀la forúkọ rẹ o. Èmi more, mo ṣe dúpẹ́ fún retí tóbi rẹ nínú ayé mi o. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ fún oore ọ̀fẹ́ àánú tí mo rí gbà lójoojúmọ́. Gbàgbàgbàgbà o. Jọ̀rọ̀ jọ̀rọ̀. Kábíyèsí tó dá ayé, fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, òun lọ́ba lórí ohun gbogbo. Kábíyèsí gbàgbàgbàgbà o. Ọlọ́run arógun yọ̀, ọba tógun kógun kò lè borí rárá rárá o. Jọ̀rọ̀ jọ̀rọ̀ ọba tó tóbi títí táyé ò gbà, tọ̀run ò tún gbà pẹ̀lú rárá o. Kábíyèsí kábíyèsí tó dá ayé, fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, ìwọ lọ́ba lórí ohun gbogbo. Ayérayé èmi ké, kábíyọ̀ kò mọ̀ sí o. Olúwa wá gbàngbà o. Jọ̀rọ̀ jọ̀rọ̀ kábíyèsí kábíyèsí tó dá
ayé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, òun lọ́ba lórí ohun gbogbo. Kábíyèsí ọba gbogbo ayé, ọba ẹ ṣé gan. Bó ṣe kábíyèsí rẹ ọba gbogbo ayé, arúgbó ọjọ́ o, ọba ẹ ṣé gan. Èmi ṣe kábíyèsí rẹ o, ọba gbogbo ayé. Bàbá tó ń gbáyé mi là, ọba ẹ ṣé gan. Ìwọ tó mọ̀rẹ́ rẹ̀ kí ọba gbogbo ayé. Òun ló sọ lọ́tọ̀ bọ́ba ẹ ṣé gan. Èmi máa rírì rẹ̀ mọ́ kí gbogbo ayé. Sọ̀sùn jíjì mi òun ní ẹ ṣé gan. Mo ṣe kábíyèsí rẹ̀ ọba gbogbo ayé. Ọba tó ń dáàbò bò mí ẹ ṣé gan. Òun ló pèsè jíjẹ mímu ọba gbogbo wa. Òun ló ṣe agbára mi ọba ẹ ṣé gan. Ní gbogbo ọ̀nà òun ló dá mi láre gbò ayé. Ọba àwọn ọba, ọba ẹ ṣé gan. Kábíyèsí ọba gbogbo ayé. Ọba àwọn ọba, ọba ẹ ṣé gan. Olúwa, ìwọ ni oyè láti gbà ògo ọlá, nítorí ìwọ ni yóò dá ohun gbogbo. Olúwa, ìwọ ni oyè, hallelujah. Olúwa, ìwọ ni oyè láti gbà ògo ọlá, nítorí ìwọ ni yóò dá ohun gbogbo. Olúwa, ìwọ ni oyè. Ọlọ́run, ìwọ lógo ìyìn. Ìwọ nìkan ló tọ́ sí láti mọ̀ yìn o. Ọba ńlá tó pa wá mọ́, tó ń tọ́jú wa nígbà gbogbo. Ó tún mú wa tẹ̀síwájú nínú ògo, nínú oṣù karùn-ún láyọ̀ àtàlàfíà. Mo gbé ọ̀gá Olúwa, ìwọ ni oyè láti gbà ògo ọlá, nítorí ìwọ ni yóò dá ohun gbogbo. Olúwa, ìwọ ni oyè. Ìwọ nìkan lèmi ó máa fi ìyìn ọpẹ́ mi fún. Ìwọ nìkan lèmi yóò máa gbéga nígbà gbogbo. Ògo ìyìn ọlá hallelujah sí ọ. Ọlọ́run gbọpẹ́ gbàyè mi, Hosanna. Olúwa, ìwọ ni oyè láti gbà ògo ọlá, nítorí ìwọ ni yóò dá ohun gbogbo. Olúwa, ìwọ ni oyè. Ọpẹ́lọpẹ́ rẹ o, Ọlọ́run ògo, Ọlọ́run ìyìn, ọba títí láíláí. Ìwọ tí kò gbà fẹ́nikẹ́ni láti pín nínú ògo rẹ o. Ìwọ tí kò fi ìyìn rẹ fèrè gbígbẹ́ rárá o. Ṣèbí ìwọ ló ń jẹ́ agbára àtòkùn fún mi lójoojúmọ́, ni mo ṣe ń sọ wípé ọpẹ́lọpẹ́ rẹ o. Ọpẹ́lọpẹ́ rẹ. Ayé ìbá ṣiṣẹ́ lẹ́yà mi, ọpẹ́lọpẹ́ rẹ. Ọpẹ́lọpẹ́ rẹ. Bàbá mi, ọpẹ́lọpẹ́ rẹ. Ayé ìbá yẹ̀yẹ́ mi, ọpẹ́lọpẹ́ rẹ. Ọlọ́run, èmi yìn ọ́ lógo. Jésù olùgbàlà,
èmi gbé ọ̀gá. Ẹ̀mí mímọ́ olùtùnú, mo mọ̀ sọ pé ó ṣe o. Mẹ́ta lọ́kan mo ní ìbámu ṣe yín pẹ̀lú mi, kí ni èmi ìbá wí o. Ìmọ̀ ibi, ète ibi, ìmọ̀ búburú, ìkórajọpọ̀ ibi lórí ayé mi, tẹ́bẹ̀yìn lẹ sọ́dá sán. Ohun gbogbo tí mò ń ṣe, tẹ́bẹ̀yìn ló mọ kó máa yọrí sí rere o. Ó ń ṣe pariwo wípé ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ rẹ̀ mẹ́ta lọ́kan, nítorí pé ọpẹ́lọpẹ́ rẹ̀ lára mi, ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o. Èmi ìbá ti dẹni ẹ̀gàn títí láéláé, ó ṣe bàbá o ẹ̀rẹ́. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ayé ìgbà ayẹyẹ mi, ọpẹ́lọpẹ́ rẹ̀. Ọlọ́run ọpẹ́lọpẹ́ rẹ̀ o. Fún ìfẹ́ ńlá tó fẹ́ mi, tó fi fọmọ rẹ̀ kalẹ̀ fún ìgbàlà aráyé. Alágbára jùlọ Jésù Kristi, ọpẹ́lọpẹ́ rẹ̀ o. Fún ìfẹ́ àlẹ́gbẹ́ tó fi gbà láti fira rẹ̀ ṣe ìrúbọ ètùtù fún gbàlà aráyé. Ẹ̀mí mímọ́ ọpẹ́lọpẹ́ rẹ̀ o. Láti gbà láti gbọ́ràn sí Jésù lẹ́nu, láti wá jẹ́ olùtùnú, olùtọ́, olùfinimọ̀nà fún gbogbo àwọn àyànfẹ́. Ọlọ́run mẹ́ta lọ́kan, ọpẹ́lọpẹ́ rẹ̀ o. Èmi ìbá ti dẹni àgbégbìn bísú, èmi ẹni àbáta ká tún rákòtò àpọ̀nrè tí ó tún yọ tó tún yan padà yá ní ìmọ̀ yíyan lójoojúmọ́. Ọpẹ́lọpẹ́ rẹ̀ lára mi, á tóbi jùlọ. Èmi ìbá ti dẹni àná o tipẹ́tipẹ́. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ọpẹ́lọpẹ́ rẹ̀. Ayé ìbá ayẹyẹ mi, ọpẹ́lọpẹ́ rẹ̀. Mo yìn ọ́ lógo, ìwọ tó ń jẹ́ agbára fún mi lójoojúmọ́. Èmi gbé ọ̀gá Ọlọ́run, ìwọ tó ń jẹ́ olùdarí, olùfinimọ̀nà mi lójoojúmọ́. Èmi yan fada, èmi yan lógo, ìwọ tó mú mi rárìn nínú àjò mi gbogbo. Ọpẹ́lọpẹ́ rẹ̀ lára mi o. Àmọ́ iye ìrìn àjò tèmi bá ti rìn ti bá ti rámáyé lára ó ṣe bàbá. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ọpẹ́lọpẹ́ rẹ̀. Ayé ìgbà ayẹyẹ mi, ọpẹ́lọpẹ́ rẹ̀. Òjò ìbùkún yóò sì rọ̀, èyí ni ìlérí ìfẹ́. A ó rí ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà. Òjò ìbùkún, òjò ìbùkún là ń fẹ́. Ìrìtẹ̀ àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò la tọrọ. Òjò ìbùkún yóò sì rọ̀, èyí ni ìlérí ìfẹ́. A ó rí ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà.
òjò ìbùkún, òjò ìbùkún la fẹ́. Irinṣẹ́ àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò la tọrọ. Ẹ̀jẹ̀ ìyanu rẹ̀ kó kọrin, ìwọ mọ̀mọ́, ìwọ bàbá, ìwọ ọ̀dọ́, ìwọ ọkùnrin, obìnrin o. Ìrìn àjò oṣù karùn-ún, oṣù tó kún fún ohun rere, ayọ̀ tó ga fún gbogbo ẹni tó gba Ọlọ́run gbọ́, tó ń gbé nínú ìfẹ́ rẹ̀. Oore ọ̀fẹ́ tó ga jù lọ ló fi ṣílẹ̀kùn ire, ògo, ìbùkún, ìgbéga fún gbogbo àwọn àyànfẹ́ o. Ó yá fi ìgboyà àti ìgbàgbọ́ ńlá tún kọrin lóhùn rárá lókè wípé òjò ìbùkún yóò sì rọ̀. Èyí ni ìlérí ìfẹ́, a ó rí ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà. Òjò ìbùkún, òjò ìbùkún la fẹ́. Ìrìn àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò la tọrọ. Òjò ìbùkún yóò sì rọ̀. Èyí ni ìlérí ìfẹ́ àtòkè wá o, a ó rí ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà. Òjò ìbùkún, òjò ìbùkún la fẹ́. Ìrìn àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò la tọrọ. Ìgbàgbọ́ kọrin yẹn o, ìwọ tó fẹ́ ìbùkún, ìgbéga, ògo látọ̀dọ̀ Ọlọ́run wá. Ìwọ tí kò ní ohun mìíràn gbójúlé àfi Ọlọ́run àtọ̀rọ̀ rẹ̀ nìkan o. Ìwọ tó jẹ́ pé Ọlọ́run ló ṣe agbára ìrànlọ́wọ́ rẹ ní gbogbo ọ̀nà, tó tún wá mọ rírì rẹ̀, tó tún fẹ́ ní ẹ̀rí tó ga ju ti àtẹ̀yìnwá lọ nínú àwọn oṣù mẹ́rin àkọ́kọ́ tá a ti lò lọ nínú àjò oṣù karùn-ún tá a wà yìí, àti gbogbo oṣù tó kù tọ́dún ni yóò fi kọjá lọ, tó sì fẹ́ mọ̀ wọnú ògo tuntun rere lójoojúmọ́. Fi ìgbàgbọ́ àtayọ̀ ńlá kọrin yìí wípé òjò ìbùkún yóò sì rọ̀. Èyí ni ìlérí ìfẹ́, a ó rí ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà. Òjò ìbùkún, òjò ìbùkún la fẹ́. Ìrìn àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò la tọrọ. Òjò ìbùkún yóò sì rọ̀. Èyí ni ìlérí ìfẹ́, a ó rí ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà. Òjò ìbùkún, òjò ìbùkún la fẹ́. Ìrìn àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò la tọrọ. Orúkọ Jésù ẹ̀mẹ́ta, gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ. Ọlọ́run olùbùkún tòótọ́ tí kìí bùkún ni lábọ̀, Ọlọ́run aláṣepé tí kìí ṣàṣepé, tí kìí ṣe ohunkóhun kan lábọ̀. Mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Èyí ní ọjọ́ kejì oṣù karùn-ún, agbára rẹ ni mímọ̀ ṣe mí kọ́. Ìrìn àjò ọjọ́ kìíní ìwọ ló mú mi rìn àrìn àti rege, ó tún mú mi so, tún mú mi jìnnà tàbí gbà ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi.
ọlọ́run olùbùkún tòótọ́, ìwọ ọba ọlọ́run aláṣẹ pé tí kì í ṣàṣetì rárá, ìwọ ọlọ́run ògo, ìwọ ọlọ́run yìí, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀, mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Òní ni ọjọ́ kejì ìrìn àjò oṣù karùn-ún, agbára rẹ ni títóbi rẹ ni. Ọjọ́ kìíní àìní ìwọ ọlọ́ba tó mú mi rin gbogbo ìrìn àjò yìí ní àtàlàfíà, ó mú mi bẹ̀rẹ̀ ní àtàlàfíà, ó sì tẹ̀síwájú pẹ̀lú mi ní àtàlàfíà. Òdi ọjọ́ kejì náà ó gbómi so bómi jí ní àtàlàfíà nípa agbára àti àṣẹ rẹ, ó sì tó dé láti bùkún láti gbé mi ga, ó tún bẹ ṣe orí ayọ̀ ní ògo inú ayé mi nípa orí ọ̀fẹ́ àtàánú tó ga jùlọ. Bẹ́ẹ̀ ni àní gbogbo ìrìn àjò oṣù àìwọ́ tún ṣe rere fún mi. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà ìmọ̀mọ̀ rí ànúgbà, ìmọ̀mọ̀ pọ̀ ní rere ní bùkún ní ìgbéra ní ògo láti wà rẹ. Èmi ó ti mọ̀ tinú ògo lákan lọ́la kan bọ́nà wa, ògo ni fún orúkọ rẹ. Fún gbogbo àwọn àṣepọ̀ orí tí mo tún ṣe ní ayé mi ní ọjọ́ tòní nípasẹ̀ ìyè mi níwájú rẹ, ògo ìyìn láti pè ní fún orúkọ títí ẹ̀yìn bẹ́ẹ̀ mọ̀ yìí tí wọ́n gbórúkọ rẹ ga. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé orin Dávidi orí ìkeje, a kà ẹsẹ̀ kẹrìnlá dé ìkẹtàlá, ẹsẹ̀ kẹta ó dín ní ogún. Ìwé orin Dávidi orí 7 ẹsẹ̀ 14 dé 17 rẹ̀. Kíyèsí, ó rọbí ẹ̀ṣẹ̀, ó sì lóyún ìwà ìkà, ó sì bí èké jáde. Ó ti wá ọ̀fìn, ó sì gbẹ, ó sì bọ́ sínú ihò tí òun náà wà. Ìwà ìkà rẹ̀ yóò sì padà sí orí ara rẹ̀, àti ìwà agbára rẹ̀ yóò sì sọ̀kalẹ̀ bọ́ sí àtàrí ara rẹ̀. Èmi ó yìn Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀, èmi ó sì kọrin ìyìn sí orúkọ Olúwa ọ̀gá ògo jùlọ. Èmi ó sì kọrin sí Olúwa ọ̀gá ògo jùlọ. Orí ọ̀rọ̀ wa fún ìyìn ọjọ́ mẹ́ta èyí tó bẹ̀rẹ̀ oṣù yìí. Oore ọ̀fẹ́ rẹ gbà mí là, Ọlọ́run bàbá mi, Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ọpẹ́ ńlá lèmi yóò máa dú nígbà gbogbo fún ọ nítorí ní mẹ́ta lọ́kan. Oore ọ̀fẹ́ rẹ gbà mí là, Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ọpẹ́ ńlá lèmi yóò máa dú fún ọ nígbà gbogbo fún ọ mẹ́ta lọ́kan. Ọpẹ́ tó ga tó sanra tí ò lábàwọ́n tí kò lábùkù. Ọpẹ́ tó kún fún ayọ̀, ọpẹ́ àtinúwá tó lógo jùlọ tó sì lọ́lá jùlọ ló yẹ kí èmi àti ẹ̀ka mọ̀ fi fún Ọlọ́run nígbà gbogbo lọ́jọ́ gbogbo, ìyẹn Ọlọ́run bàbá ọmọ ìmọ̀ mẹ́ta nínú ọ̀kan. Kí nìdí? Ìtorí pé kí ni? Òun ló fún èmi àti ẹ ní okun àti agbára láti lè jẹ́ ọmọ àti ojúlówó ọmọ àtàjogún Ọlọ́run àtàfìjùmọ̀jogún Ọlọ́run pẹ̀lú Jésù Kristi. Ìyẹn àkọ́kọ́. Èkejì rẹ̀ tún ní pé kí ni? Ó fi oore ọ̀fẹ́ àti agbára fún èmi àti ẹ láti mọ béèrè ohunkóhun tó bá wù wá. Oore ọ̀fẹ́ àtàánú ni, ojú rere ni, láti mọ béèrè ohunkóhun tí ẹnìkankan wá bá fẹ́ fúnra ara rẹ̀, tí ó jẹ́ pé kí ni o yóò sì mọ rí gbà. Kọ̀ wá tó tán síbẹ̀, ọwá tún fi àní ọ̀pá tí ó lágbára ó tún fi fún èmi àti ẹ láti mọ sí kí ni, láti mọ fi fọ́ gbogbo wọn tútú, láti mọ fi fọ́ gbogbo wọn wómúwómú, láti mọ fi lọ wọn lólú gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní ìka ènìyàn, ẹni bí ègún, èpè, sẹ́tánì àtàrí kérekére, àní gbogbo àwọn tí ń ṣe gbogbo tí wọ́n ṣe ìdíwọ́ ìdènà àtakò fún ènìyàn láti ṣe lọ síbi rere. Nítorí pé kí ni? Ọ̀fẹ́ èmi àti ẹ, nítorí pé kí ni? Oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ló fi gba èmi àti ẹ là. So ọpẹ́ ńlá ló yẹ ká mọ̀ fi fún bàbá yẹn nígbà gbogbo, ọjọ́ gbogbo, nínú gbogbo, nínú ọ̀dọ̀ gbogbo, nínú àjọ gbogbo, láì sinmi àti náà sáré. Ní ti tèmi o, ọpẹ́ ńlá lèmi ọmọ fi fún. Bóyá ti ṣe olùsọ pé bóyá kò sí olóore tó, ṣùgbọ́n tèmi ó ṣe mi lóore lọ́pọ̀lọpọ̀ fún èyí tí ó ṣe kíni tó ṣe. Kì í ṣe gbogbo yẹn ló ní àǹfààní yẹn, kì í ṣe gbogbo yẹn ló ní ọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn. Àwọn kan bẹ tí wọ́n lówó tí wọ́n lọ́lá jù lọ, ṣùgbọ́n àǹfààní àti ọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn kò ṣe kíni o, kò sí fún wọn. Amen. Gbọ́ mi, àwọn kan bẹ tí wọ́n lókìkí, àwọn kan bẹ tí wọ́n ní ọrọ̀ wúrà fàdákà tí kò lókà tí kò níye, àwọn kan bẹ tí wọ́n ní ènìyàn rẹpẹtẹ tí ẹsẹ̀ wọn gùn, àwọn kan bẹ tí wọ́n sì ní agbára tí kò ṣe ròyìn. Ṣùgbọ́n Ọlọ́run fi oore ọ̀fẹ́ àti àǹfààní fún wọn. Wọn ò rí àlùgbà láti ṣe kéde, láti mọ borí, láti mọ ṣẹ́gun, láti jẹ́ ọmọ Ọlọ́run. Wọn ò ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti lè mọ béèrè ohun tó wù wọ́n. Kò sí ohun tí wọ́n bá fẹ́ ṣe àfi kí wọ́n sì mọ sí kíni, wọ́n sì mọ sáré káàkiri kíjokíjo. Bẹ́ẹ̀ ni ìgbà gbogbo pẹ̀lú gbogbo tí wọ́n ní àti sùn wàhálà ni. Ṣùgbọ́n èmi àti ẹ, Ọlọ́run fún èmi àti ẹ lóore ọ̀fẹ́ láti mọ ìyan fada, láti mọ sùn, láti mọ jẹ́ra fún, nítorí pé kíni
ó fi oore ọ̀fẹ́ àtànúra ó fi pè wá ní ó fi pè nìkọ̀ọ̀kan wá ní ọmọ rẹ̀. So ní tèmi èmi mọ̀ lóore mo sọ pé kíni ọpẹ́ ńlá lèmi ọmọ mi fún mẹ́tàlọ́kan ẹni tó ṣe kíni tó ṣe mí lógo tó sì fi agbára fún mi láti mọ borí láti mọ lékèsà pàápàá jùlọ nínú àjò oṣù karùn-ún láti mọ béèrè láti ti mọ rí gbà pẹ̀lú àti láti mọ pọ̀ ní ògo àti ọlá àti láti mọ tinú ògo bọ́nú ògo ìnọlá bọ́nú ọlá inú gbéga bọ́nú gbéga kọ́tọ́ síbẹ̀ èyí mẹ́rin tó fi ṣe padà láti mọ yin Ọlọ́run òun náà ni wípé kíni bọ́sọ̀sọ̀ ó ní kíyèsí ó rọ bí ẹ̀ṣẹ̀ ó sì lóyún ìwà ìkà ó sì bí èké jáde ó ti wá òfin ó sì gbẹ ó sì bọ̀ sínú ihò tí òun wà fúnra rẹ̀ ta ni ìyẹn ni pé kí ni ìtọ́lọ́run jẹ́ kó dín mọ́ fèmí àti wípé láti inú ìrìnàjò oṣù karùn-ún yìí lọ gbọ́ mi ò nígbà tí mo jáyà ò nígbà tí mo gbọ̀n kìjokìjọ ò nígbà tí mo káyà sókè mọ́ nítorí àwọn tó yẹ pé kí ni ojoojúmọ́ ìsáré wọn gbogbo gbà ìgòkègbodò wọn gbogbo gbà òun ni pé kí ni ìṣubú rẹ ìpalára rẹ ìlara rẹ ìbànújẹ́ rẹ àti pé kí o lè di ẹdi ìgbàgbé o ò nídìí láti mọ ṣe kíni láti mọ gbọ̀n kíjokìjọ àbí kọ́yà sókè mọ́ nítorí títí wọn mọ́ nítorí pé agbára àti okun ìmísí àti àṣẹ Ọlọ́run ti fi fún ọ láti ṣe kíni láti mọ fọ wọn tútù bí ohun tí kò ṣe mọ́. ìyẹn nìkan kọ́ Ọlọ́run tó ń fi ìdí òtítọ́ àtòdodo rẹ̀ múlẹ̀ nínú òtítọ́ àtòdodo rẹ̀ láti mọ mú kí wọ́n mọ fọwọ́ ara wọn ṣera wọn yẹn gbogbo àwọn tí wọ́n sọ wípé kíni oníbínú fùfù ni wọ́n sí ìṣeré rẹ sí ògo rẹ sí ayé rẹ àti sí ohunkóhun kan tí ṣe tirẹ̀. Ó ní Ọlọ́run jẹ́ kó jí mà wípé kí ni gbogbo oyún ibi tí wọ́n ní gbogbo oyún kà tí wọ́n ní gbogbo oyún bàjẹ́ tí wọ́n ní gbogbo àní ẹ̀ṣẹ̀ gbogbo tí wọ́n gbà láti mọ bí yẹn gbogbo ẹ̀pọ̀ bàtà nígbà tí wọ́n bá bí tán wọ́n tí wọ́n àwọn fúnra wọn náà ní oṣù kìíní o wọ́n tó fi tipa sí ẹbẹ̀ parun. Àwọn tí wọ́n gbẹ́ kòtò nítorí rẹ̀ àwọn tí wọ́n gbẹ́ kòtò nítorí mi àwọn tí kára wọn ni wọ́n ṣe kíni o ni wọ́n jì sínú kòtò yẹn ìyẹn pé kíni kò sí ohun ìjà olóró kan tí a ó ṣe sí mi àbí tá a ṣe sí ìwọ náà àbí tá a ṣe sí ẹnikẹ́ni tá a pèrè ní àyànfẹ́ Ọlọ́run tó sì gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tí ó ṣe kíni tí ó lè ṣe níbi gẹ́gẹ́ bí a sì fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé máa ń pé kíni kò sí ohun ìjà olóró kan tí a ó ṣe sí mi tí ó sì ṣe mí níbi kankan. Gbọ́ ara àwọn ètò gbọ́dọ̀ yan Ọlọ́run lógo nìyẹn. Ìtọ́lọ́run sọ fún mi àti ẹni wípé kíni gbogbo tí ń jẹ́ ogun ègún èpè májẹ̀mú àwọn ìkàrí ẹni bíi pápátá wọ́n ti jẹ́ alágbára lórí ayé gbogbo àwọn tá à ń pera wa ní àyànfẹ́ Ọlọ́run tá a sì dùn nínú ìfẹ́ rẹ̀ tá a sì ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ pàápàá jùlọ ìwọ tó jẹ́ pé kíni ibi tó bá ní kó jókòó sí ló ń jókòó sí ibi tó bá ní kó rìn sí ló rìn sí bó bá ti fẹ́ kó ṣe kan ló ṣe kíni ló ń ṣe ó ní ó sì kíni òun fúnra rẹ̀ yóò jì sínú òótọ́ gbẹ fúnra ara rẹ̀ ẹni yòówù kó wù kó jẹ gbọ́ pé Ọlọ́run kò fi àtọ̀ sí wípé bóyá bàbá àbí ìyá àbí ọ̀rẹ́ àbí ẹni jíjì àbí ọtọ́ màá tó sí àbí ara ilé àbí aládùúgbò náà ẹni yòówù kó wù kó jẹ yóò jì sínú òfin tó ń gangan gbé fúnra rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó sọ pé kí ni òun òṣìṣẹ́ àti jáwọ́ nínú lára àbí ìlépa rẹ̀ níbi ni ó ní kí ni àní oyún obì tó nínú ẹ̀yìn àní àwọn ẹ̀ṣẹ̀ tí ń bí ni òun fúnra rẹ̀ ni ó sì kí ni yóò ti pàṣẹ bẹ̀ pààrọ̀ kọ̀tọ̀ síbẹ̀ èyí tó fi ká tún yin Ọlọ́run ká fi gbọ́ Ọlọ́run ga fún títóbi rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ká sì fi ayọ̀ tó ga tó tóbi jùlọ ká fi yìn ọ̀yẹ́ ìgbà tó ti wọ̀ fìn tó sì kóso rẹ̀ ìwà ìka rẹ̀ yóò padà sí orí ara rẹ̀ àti ìwà agbára rẹ̀ yóò sì sọ̀kalẹ̀ bọ̀ sí àtàrí ara rẹ̀. Tí agbára rẹ̀ lè ṣe lè gbọ́ mi agbára ewé àti egbò lè ṣe lóòótọ́ àwọn kan máa ń ṣe tí wọ́n mọ̀ sọ pé kí ni dàbí padà sórí níbi bẹ́ẹ̀ sí pé ó ń lò kọ̀ọ̀kan mo ti gbàgbọ́ kọ́ tí wọ́n máa ń pè wọ́n máa ń pè mo ìrántí ọkọ̀ tí wọ́n máa ń pè mọ́kàn ìmọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀tá ló kọ̀ọ̀kan tí wọ́n ń pè pé kí ni tẹ́nìkan bá ṣe kan tí ò dá sọ gbọ́ àwọn gbogbo àwọn kan wọ̀nyí èmi fi gbogbo ẹni sọ pé irọ́ ni nítorí pé kí ni àwọn kan tí wọ́n ń lò tí wọ́n fi ṣe mọ́kàn yẹn àbí pé dàbí padà sórí níbi yẹn ìjọ tí ọba kan ìjọ tó bá ṣe lábàápàdé wọ̀ ìjọ lópin dé bá àwọn kan tó burú mẹ́ àwọn títí wọn tún ní ìjọ tí wọ́n bá sọ́sọ́ lábàápàdé wọ̀ yẹn wò tún jẹ́ kí ẹni tí wọ́n ṣe fún kó tún fura iṣẹ́ Sátánì nìyẹn ṣùgbọ́n Ọlọ́run tiẹ̀ títí láéláé ní ọmọ dáàbò rẹ̀ bọ̀ títí láéláé ní ọmọ kú ọyọ o ò ní ìdá tí mo ń so nǹkan mápá o ò ní ìdá tí mo ń so nǹkan mọ́rùn o ò ní ìdá tí mo ń fi kan kọ́rí o ò ní ìdá tí mo ń so nǹkan kan mọ́jì o ò ní ìdá tí mo ń so pé kọ́ ọmọ tán kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àbí láti mo fi kankan wẹ̀ no kó tó lè mu wà nínú àní ààbò yẹn ìjọ pé kiri gbogbo ẹnikẹ́ni tó ń gbègbèsè bí nípa rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó lè parẹ́ níbi kọ́bọ̀ fọwọ́ ara rẹ̀ ṣẹ́ rẹ̀ ìyẹn pé gbogbo òkò tó sọ̀sọ́jà yẹn orí ara ẹ̀ ní ó ṣe kí ni o ní ọmọ bọ́ sí
gbogbo ọfà tó gbé ní òkùnkùn tó ń ta òun gangan fúnra ẹ̀ ní ọmọ fọwọ́ mọ̀ sí kíni o ní ọmọ wọlé sí lára gbogbo kòtò tó gbẹ́ sílẹ̀ òun fúnra ẹ̀ ní ọmọ sí kíni o ní ọmọ gbégbìn sínú èrè kò wá sí èrò kan tí ó lè mọ èrò níbi nípa tiẹ̀ àwọn tí wọ́n ń rè èrò ibi yẹn àwọn fúnra wọn ní èrò yẹn yóò bẹ̀rẹ̀ sí ní jà lógun padà ọ̀bí bóyá bíbélì tèmi ní ṣe kíni o ní pààrọ̀ ní ìmọ̀ wọn náà lọ wọnú bíbélì rẹ ó rí nínú kíni ìwòrin dávidi orí keje ẹsẹ̀ kẹrìnlá dé ìkẹrìndínlógún rẹ̀ ìwà ìkà rẹ̀ yóò sì padà sí orí ara rẹ̀ gbọ́ ìwà ìkà rẹ̀ yóò padà sórí ara rẹ̀ sí ara rẹ̀ ló ṣe sí ni tẹ̀bí ẹnìkan ló ṣe sí ṣùgbọ́n nítorí pé ọlọ́run jó lótìtọ́ àti lódodo sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni àwọn tí wọ́n dúró tó Olúwa àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Olúwa àwọn tí wọ́n fẹ́ràn ṣe agbára àti gbẹ́kẹ̀lé wọn a ó tún agbára wọn ṣe wọ́n ó fìyà gòkè bíjì wọ́n ó sáré kì yóò rẹ̀ wọn wọ́n ó rìn àárẹ̀ kì yóò mú wọn ó ní kí ni òbí òkè láti yí Jerusalem ká bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn tí wọ́n bẹ̀rù rẹ̀ ká ọgbọ́n tó tó wí ni ó ní òun lolúwa tó ní wúrà ọrọ̀ àti fàdákà gbogbo náà òun sì fi ń fa àwọn ẹni tó bá wù nínú àwọn tó sọ pé wọ́n mọ̀ fi fún yẹn mo jẹ́ ọ̀kan lára wọn nípa oore ọ̀fẹ́ nípa àánú ni kì í ṣe nípa pípẹ́ àbí nípa ayẹyẹ ara oore ọ̀fẹ́ àtàánú yẹn ló fèmí alẹ́mí àti ẹ̀ lárí gbà láfi lè borí oṣù kìíní láfi borí oṣù kejì láfi borí oṣù kẹta àfi borí oṣù kẹrin oṣù karùn-ún náà tó ní àtúnbẹ̀rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ó sì tún mú wá tẹ̀síwájú nínú ní àtàlàáfíà gbọ́ mi ṣé ilé kò títò láti dá gbogbo ogun àti ìpadà sódò nínú ayọ̀ tó ga tí kò lè pẹ́ tí kò lójú wọn ṣé kájọ yin bàbá yẹn lógo nítorí pé kíni òun ló yẹ gbọ́n tó wí nígbà táwọn lọ yin bàbá yẹn lógo ó ní èmi yóò yin Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀ èmi yóò kọrin ìyìn sí orúkọ ọ̀gá ògo jùlọ gẹ́gẹ́ bí òdodo rẹ̀ jẹ́ kájọ yin ó ní èmi ò mọ̀ pa àlọ́ àti àbọ̀ rẹ mọ́ ṣé kò mọ̀ pa àlọ́ àti àbọ̀ rẹ mọ́ eléyìí tó láti yìn ojú olótútù àti olódodo sí ọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ sí pé nígbà tí wọ́n bá rìn nínú iná irun orí rẹ̀ irun tó yẹ láti gbaná oníran kò ní ràn ká má sọ wípé kí ni ara rẹ̀ gangan ṣé eléyìí kò tí tó láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọgbọ́n tó ti wí ni ó ní ọmọ rìn láàrin ẹ̀gún kò ní kọ́ ọ lásọ débi pé yóò kàn wọ gangan lára gbọ́ mi àárín àwọn ta ló wà ṣùgbọ́n kí ló ti wọ́n borí rẹ̀ àbọ̀ Ọlọ́run ni o lè mọ sọ pé débi àwọn tó ń dojú kan kọ no o lè dandan ní kó dojú kọ nítorí pé kí ni ẹ̀yin tó fẹ́ sọ̀rọ̀ nínú ògo ó lè kó ní àwọn ìpèníjà gẹ́gẹ́ bí òsínmọ́ tẹnumọ́ nígbà gbogbo kò sẹ́ni tó lè bọ́ sínú kíláàsì kan tó tún ga ju ibi tó wà tẹ́lẹ̀ lọ tó sọ pé wò ní ṣèdánwò ó dandan ní kó ṣèdánwò ìyẹn nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ tá a mọ̀ rí ẹ mọ̀ rántí lè nígbà gbogbo pé kí ni ó ní ìdí àbájọkọ ó ní àwọn kankan tó lọ́n fẹ́ ṣe ní àṣepé láì tí sí ìdojúkọ yẹn kò lè ṣe àṣepé ló lè ṣe nítorí pé kí ni iyì rẹ gbọ́dọ̀ sí àwọn kankan bẹ tó gbọ́dọ̀ fojú rí àwọn kan bẹ tó gbọ́dọ̀ kúrò láyé àwọn kan bẹ tó gbọ́dọ̀ rí àṣírí wọn àwọn kan bẹ tó yẹ pé kí ni ọgbọ́dọ̀ mọ irú èèyàn wo ni wọ́n jẹ́ àwọn kan bẹ tó yẹ pé kí ni ọgbọ́dọ̀ jìnnà sí wọn bọ̀ tí kankan bá sì ṣẹlẹ̀ àwọn kan wọ̀nyí kò lè ṣe kí ni o kò lè wáyé ara àwọn ìdí tọ́nà fi mọ́ mu káwọn ṣẹlẹ̀ ìbísẹ̀lẹ̀ náà paríparí rẹ̀ tó jẹ́ babalá rẹ̀ ọ̀pọ̀ o ṣùgbọ́n nítorí àkókò paríparí rẹ̀ tó jẹ́ babalá rẹ̀ Ọlọ́run mọ́ fẹ́ fi àwọn àyànfẹ́ rẹ̀ mọ́ fẹ́ fi wá yẹn gan ojoojúmọ́ gbogbo tó bá ti rí àwọn church Ọlọ́run mọ́ fọwọ́ gbàyà pé eléyìí ọmọ mi ni mo jẹ́rìí rẹ̀ kò sí ohun tó lè dé bá kò ní ṣe kíni kò ní dẹ̀yìn lẹ́yìn mi ètò túmọ̀ sí wípé fún ìyìn lógo àti gbéga rẹ̀ Ọlọ́run mọ́ fẹ́ ìsílẹ̀ fún ènìyàn láti dojúkọ láti ní ìdojúkọ àti ìpèníjà nígbà gbogbo yẹn fún gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ pàbátá nítorí pé kíni ìmọ̀ fẹ́ kí gbogbo ẹ̀ mọ̀ pé lẹ́yìn òun kò sí alágbà kò sí Ọlọ́run kankan mọ́ ìdí tó yẹ pé ọgbọ́dọ̀ mọ yẹn lọ́nà nígbà gbogbo mọ̀ sì jẹ́ kóhunkóhun kan kó jọ láti lọ́nà mọ̀ rántí nígbà gbogbo ohun tí wọ́n mọ̀ sọ Sátánì ní bẹ nínú wípé ká mọ̀ fi nǹkan tí ọ̀dà rányàn létí àbí pọ́nyàn lójú kọ́ mọ́ bàlẹ́ náà fàánà àti yin Ọlọ́run Sátánì ní mọ̀ bẹ ní ìjọ̀rọ̀ wípé kíni òòrí ọmọ inú rẹ̀ ìjọ làbí ìjọ lóde èèwọ̀ tó ṣáájú ẹ̀ ṣe kíni wọ́n náà wò wíwó ni wọ́n wà wo ibi tó ń wà Sátánì ní bẹ̀jẹ̀ nítorí pé kíni kọ̀fẹ́ kí ó yin Ọlọ́run ìwọ ló yẹ kó gbọ́n jùlọ nítorí pé kíni alárìkèrèkè ni kò ní pàtàgbà kankan ṣùgbọ́n àti fi agbára fèmí àti nípa ikú àtàjídà àti ìdàjẹ́ sẹ́yìn Jésù Kristi wípé kíni ẹ dojújà kọ èṣù àtàríkèrèkè rẹ̀ yóò sì kíni o yóò sá so dojújà kọ èṣù àtàríkèrèkè rẹ̀ pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú gbàgbọ́ rẹ̀ ó rí pé yóò sá bó ṣe yin Ọlọ́run bí mo ṣe lọ nígbà gbogbo bẹ́ẹ̀ náà ni Sátánì àtijọ́ bó kọ̀ọ̀kan wọ́n gbiná wọ́n ní wàhálà wọ́n sì ní ìṣòro ọ̀tún lójoojúmọ́
eré àsásọrí nù, eré àsásapá nù ni wọ́n ń sá lójoojúmọ́ láti mọ jìnnà sáwọn èèyàn fẹ́. Bẹ́ẹ̀ náà ni o sì tún súnmọ́ rẹ̀, mò ń súnmọ́ rẹ̀, òun súnmọ́ ògo, òun súnmọ́ ògo. Bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ eré ògo tún súnmọ́ ẹnì kọ̀ọ̀kan wájú àti wá lọ. A sì tún pọ̀ sí ní ìgbà kàtà gbọ́rọ̀ tún lójoojúmọ́. Àárẹ̀ ń sí àti àárẹ̀ àti ìparun ó ń dé bá gbogbo tí ìjọba Sátánì àti ìjọba òkùnkùn gbà nígbà gbogbo nítorí pé kiri Ọlọ́run ògo Ọlọ́run yẹn gbogbo àtọ̀ bá tí yẹn ó tún fi àjùlọ rẹ̀ hàn láti mọ sọ gbogbo àwọn agbára níbi yẹn dasán ìdòfo. Jẹ́ ká láti lọ yin Ọlọ́run bí a ṣe yin bàbá yẹn, bá a ṣe ń gbé bàbá yẹn ga ní orúkọ ti Jésù Kristi àti èmi àti ẹ̀yin ibikíbi yóò kọ́ ẹnìkankan wa lè wà ní gbogbo ọ̀nà ìlérí àti gbogbo tí ṣe májèmọ́ Ọlọ́run àìlú ayé ẹnìkankan wa ọbẹ̀ sì wá sí múṣẹ abẹ̀ sí fọ̀ nínú ògo abẹ̀ sí gbẹnu ògo pẹ̀lú orí ọ̀fẹ́ tó ga pẹ̀lú májèmọ́ Ọlọ́run tó ga oṣù karùn-ún yìí àánú àti orí ọ̀fẹ́ tó lẹ́gbẹ́ tí ò lójú wọn ọbẹ̀ sì mú ẹnìkankan wa wọnú ògo lọ gbogbo tí ń ṣílẹ̀kùn àṣírí àti gbéga gbogbo ó ń ṣí fẹ́ ẹnìkankan wa ẹnikẹ́ni ò sì ní pàtàkì àti lè tì mọ́ ẹ̀rí àwọn tó lógo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn ọbẹ̀ sì jẹ́ ẹnìkankan wa nínú rẹ̀ ẹnìkankan wa bẹ̀ sí tayọ ju ohun tí ẹnìkan lè sọ pé òun ó ròyìn lọ nítorí pé ìtayọ tẹnìkan ni ò tí ò ṣẹlẹ̀ nínú rẹ̀ ẹnìkankan wa ní rere ìtayọ tẹ́ pé kò dájú pé ó tún ṣẹlẹ̀ ẹnìkankan wa ní rere gẹ́gẹ́ bó ṣe nínú ayé Obedédómù àti Jábésì ó ti bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nínú ayé tiwa náà gẹ́gẹ́ bó ṣe nínú ayé Áánà bí ó ṣe bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nínú ayé tiwa náà bẹ́ẹ̀ ni orí kò yí padà gbogbo ògo sì jẹ́ Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi. Ènìyàn yìn Olúwa o fóore rẹ̀ láti ṣe ìyanu tó ń ṣe lùgbà gbogbo. Ènìyàn yìn Olúwa o fóore rẹ̀ láti ṣe ìyanu. Ìwọ tó bá mọ̀rẹ́ bàbá jẹ́ kájọ yọ̀ kájọ fọpẹ́ fún bàbá yẹn o. Ọba tó mú wa wọnú oṣù karùn-ún láyọ̀ àtàlàfíà o. Ọba tó mú wa tẹ̀síwájú nínú ògo tó ga tí kò lẹ́gbẹ́ o. Ọba tó ń ṣí àwọn ilẹ̀kùn ọ̀run ògo ìgbéga fún ẹnì kọ̀ọ̀kan wa o. Ọba tó mú ìlérí àti májẹ̀mú rẹ̀ ṣẹ láyé ẹnì kọ̀ọ̀kan wa. Ọba tó jólótìítọ́ àtolódodo sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ mo ní ènìyàn o. Jẹ́ ká jọ gbé bàbá ga o aláṣẹ pé ayọ̀ ohun rere láyé ẹnìkọ̀ọ̀kan wa. Ènìyàn yìn Olúwa o fóore rẹ̀ àti ṣe ìyanu. Èmi aláyé ọkàn mo yìn bàbá lógo. Èmi aláyé ọkàn mo gbé bàbá ga o. Èmi tí mo rí àánú gbà mo yìn lógo. Èmi tí mo rí ọrẹ ọ̀fẹ́ gbà mo gbé bàbá ga o. Àánú ńlá ni mo rí gbà agbára mọ̀ kọ́ o. Ọgbọ́n kọ́ o mímọ́ ṣe mọ̀ kọ́ o. Bó bá jẹ́ pé ìwọ náà bákan náà ní lọ́dọ̀ tirẹ̀ yìnyín bàbá yẹn gbèmí ṣe gbé bàbá gan. Ènìyàn yìn Olúwa o fóore rẹ̀ àti ṣe ìyanu. Èmi aláyé ọkàn mo júbà bàbá o mo kàn sára sí i mo fògo fún o. Mo fọpẹ́ èyìn ògo fún bàbá yẹn o. Aláṣepé ayọ̀ tó ṣàṣepé láyé mi lójoojúmọ́. Ènìyàn yìn Olúwa o fóore rẹ̀ àti ṣe ìyanu. Èmi ò mọ̀ èmi ò mọ̀ èmi kò mọ̀mọ́ rárá o. Ibo ni ìbá ti mọ́pẹ́ mi wá? Ibo ló yẹ kí ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi fún gbogbo rere t'Ọlọ́run ṣe nínú ayé mi o. Èmi ò mọ̀ èmi ò mọ̀ rárá mo ń tẹnu mọ́ wípé èmi kò mọ̀mọ́ ṣẹ́.
ìwọ lè mọ̀ nítorí pé ìwọ lóye dáadáa ó tún kàwé dáadáa láti lè mọ̀kọ sílẹ̀ gbogbo rẹ̀ t'Olúwa ṣe nínú ayé rẹ̀, ìjọ tó bẹ̀rẹ̀ àti ibi tó bá dé. Ṣùgbọ́n ní ti tèmi o, èmi ò mọ bí tó ti bẹ̀rẹ̀, mo kàn mọ̀ wípé ojoojúmọ́ ló ṣe mí lóore láti inú oyún títí tó fi di àkókò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ní ewu tó ń kó mi yọ nínú rẹ̀ o, ni mo ṣe tẹnu mọ́ wípé èmi ò mọ̀ o, èmi ò mọ̀ ọ̀gángán ibi tí ìbá ti mọ̀ pẹ́ mi wá. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ rárá. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ o, èmi ò mọ̀ ṣẹ́, èmi ò mọ̀ ọ̀gángán ibi tí ìbá ti mọ̀ pẹ́ mi wá. Oore títún, oore jíjí, oore lílọ bíbọ̀ nígbà gbogbo, òun ló wà nídìí rẹ̀. Oore jíjẹ, oore mímu, oore àlàáfíà, agbára rẹ̀ ni o. Oore jíjókòó, oore dídúró, oore láti lè gbápá gbẹ́sẹ̀ lójoojúmọ́. Ọlọ́run yìí mọ̀ ni o, kí ni mo fẹ́ sọ ju pé ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ rẹ̀, bàbá rere o. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ ayérayé bàbá àgbà. Èmi ò mọ̀, mo ń tẹnu mọ́ ọ̀gángán ibi tí ìbá ti mọ̀ pẹ́ mi wá. Ògo ìyìn ọlá ló yẹ ọ́ Olúwa, ògo ìyìn ọlá ló yẹ ọ́ Olúwa, ògo ìyìn ọlá ló yẹ ọ́ Olúwa. Kábíyọ̀sí ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ògo ìyìn ọlá ló yẹ ọ́ Olúwa, ògo ìyìn ọlá ló yẹ ọ́ Olúwa, ògo ìyìn ọlá ló yẹ ọ́ Olúwa. Kábíyọ̀sí ìwọ lọ́pẹ́ yẹ. Ògo ìyìn ọlá fún ọ bàbá rere, ògo ìyìn ọlá fún ọ àtóbijù, ògo ìyìn ọlá fún ọ mẹ́ta lọ́kan. Kábíyọ̀sí o, ìwọ lọ́pẹ́ yẹ. Ògo ìyìn ọlá fún Ọlọ́run àwọn ọlọ́run, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run. Kábíyọ̀sí ìwọ lọ́pẹ́ yẹ. Ògo ìyìn ọlá ọba títí láláyé, ògo ìyìn ọlá ọba àìkú àdìbàjẹ́, ògo ìyìn ọlá ọba tí ó tún mọ̀ wá nígbà táyé kò ní ṣe mọ́. Ògo ìyìn ọlá Ọlọ́run olótìtọ́, ògo ìyìn ọlá ọba tí kì í dalẹ̀ májẹ̀mú, ògo ìyìn ọlá ló yẹ ọ́ mímọ́. Kábíyọ̀sí o, ìwọ nìkan lèmi gbéga bàbá mi. Ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run. Kábíyọ̀sí ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Wo ní ìwọ nìkan lọ́pẹ́ yẹ, ìwọ nìkan ní ìyìn yẹ, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Mo ṣe yàn tí mo ṣe yìnyàn lógo, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run, ògo ìyìn ọlá fọ́lọ́run àwọn ọlọ́run. Kábíyọ̀sí
ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ìsá máa ń dúpẹ́ lọ́rọ̀ mi gbà lójoojúmọ́ nígbà gbogbo, nítorí pé àánú rẹ̀ ó pọ̀ jọjọ nínú ayé mi o. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, ọpẹ́ ló yẹ mí. Ìwọ ń kọ́ kí sá máa dúpẹ́ lọ́rọ̀ mi gbà lójoojúmọ́ nígbà gbogbo, nítorí pé àánú rẹ̀ ó pọ̀ jọjọ lórí ayé mi o. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, ọpẹ́ ló yẹ mí. Mo ní kí sá máa dúpẹ́ sá ló tọ́ sí mi níwájú rẹ̀, Ọlọ́run ayérayé alágbára gíga ológo jùlọ. Èmi ni tó ń jẹ́ èmi ni, má ṣe bẹ̀rẹ̀ ọba títí láé. Kì sá máa dúpẹ́ kí n mọ̀ yọ̀, kí n mọ̀ yọ orúkọ rẹ lógo. Òun ló tọ́ sí mi níwájú rẹ láti mọ̀ fi títóbi agbára rẹ, ẹ̀mí ìmoore rẹ hàn fún gbogbo ènìyàn. Àròyé kankan kò sí lọ́rọ̀ mi, à ń kún kò sí lọ́rọ̀ mi o. Oore rẹ láyé mi ti papọ̀ jù, kí ìbá more nìkan ní sọ wípé o kò ṣe tó. Ni mo ṣe ń sọ wípé ògo ìyìn ọlá ní forúkọ rẹ. Ó ṣe bàbá o, kì sá máa dúpẹ́ lọ́rọ̀ mi gbà lójoojúmọ́ nígbà gbogbo, nítorí pé àánú rẹ̀ ó pọ̀ jọjọ lórí ayé mi o. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, ọpẹ́ ló yẹ mí. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run ayérayé o, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run atóbi jùlọ o, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run kò tún sẹ́lòmíràn mọ́ o tó yẹ láti mọ̀ yín o. Ìwọ lọ́lọ́run ìbẹ̀rẹ̀ àtòpin tó ṣàṣepé láyé ní kọ̀ọ̀kan wá o. Ìwọ lọ́lọ́run ìbẹ̀rẹ̀ àtòpin tó yínra rẹ̀ lógo lójoojúmọ́. Lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ọba àwọn ọba. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run alágbára jùlọ o, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run tí kò láfiwé o, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run tó mú wa lọ sókè níjà láyọ̀ àti àlàáfíà o. Ìwọ lọ́lọ́run tó mú wa ṣe rere o nínú oṣù kejì o. Ìwọ lọ́lọ́run tó dá wa láre o nínú oṣù kẹta. Ìwọ lọ́lọ́run tó tún fún wa níṣẹ́gun lórí oṣù kẹrin. Ìwọ lọ́lọ́run kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ o tó tún fún wa lóore ọ̀fẹ́ láti rí oṣù karùn-ún. Ìwọ lọ́lọ́run olótìtọ́ àti olódodo tó ti oṣù yìí sí mímọ́ fún wa o. Ìwọ lọ́lọ́run
tí ó mú gbogbo àwàyàn fẹ́ ṣe rere mọ́ tinú ògo bọ́nú ògo bẹ̀rẹ̀ látinú oṣù karùn-ún yìí lọ. Ìwọ lọ́lọ́run tó yẹ láti mọ̀ yìn lọ́jọ́ gbogbo. Ìwọ lọ́lọ́run tó yẹ láti mọ̀ gbéga lọ́sàn-án lóru. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run, ọba tó mú kíbísí kó mọ́ wá fún gbogbo àwọn àyànfẹ́ pátápátá. Ìwọ lọ́lọ́run tó jẹ́ kí ìmọ̀ àwọn ẹni bí kó jọ lórí gbogbo àwa ọmọ rẹ pátápátá. Ìwọ lọ́lọ́run tó ń kó gbogbo àwọn ọmọ rẹ yọ nínú ewu ibi gbogbo pátápátá. Ìwọ lọ́lọ́run tó rọ̀jò ìbùkún wọ̀ sórí ayé àwọn àyànfẹ́ gbogbo pátápátá. Ìwọ lọ́lọ́run tó mú kí afẹ́fẹ́ rẹ gbogbo kó mọ́ ṣe gbogbo àwọn àyànfẹ́ ní rere. Ìwọ lọ́lọ́run tó mú kí ilẹ̀ kó mọ́ mú ìbísí ayọ̀ tó lógo tó dára jù lọ wá fún gbogbo àwọn àyànfẹ́ o. Ìwọ lọ́lọ́run tó mú ẹnì kọ̀ọ̀kan wá pátápátá rí ojú rere àánú ọ̀nà rere rẹ àti tènìyàn gbogbo. Ìwọ lọ́lọ́run, lẹ́yìn rẹ kò sẹ́ni tó tọ́ láti máa gbéga o. Ìwọ lọ́lọ́run, lẹ́yìn rẹ kò sẹ́ni tó tọ́ sí láti máa yìn o. Ògo ni fún ọ, ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, ayérayé bàbá, ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin, òpin ohun gbogbo. Ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ìwọ lọ́lọ́run, ọba tó gbójúlé o tí ojú kì í fi tì ní. Ìwọ lọ́lọ́run tó gbẹ́kẹ̀lé o téèyàn kì í mọ ìjákulẹ̀ rárá. Ìwọ lọ́lọ́run téèyàn ń wojú o tí sì ń ríre gbà lọ́dọ̀ rẹ o. Ìwọ lọ́lọ́run ọba tó ń fi nímọ̀nà téèyàn kì í fi sọnù rárá. Ìwọ lọ́lọ́run ọba tó ń fẹsẹ̀ ní lọ́nà wọnú ògo lọ. Ìwọ lọ́lọ́run tó fọwọ́ agbára mú wọnú ìrìnàjò ògo tó ga jù lọ. Ìwọ lọ́lọ́run tó gbáradì èyí kì í dójú tì ní òó. Ìwọ lọ́lọ́run kan ṣoṣo tó yẹ láti mọ̀ yìn títí lọ́jọ́. Ògo ni fún ọ bàbá rere, ìwọ lọ́lọ́run, Ọlọ́run, ìwọ lọ́lọ́run, bàbá rere, ìwọ lọ́lọ́run,
lọ́lọ́run, ìwọ lọ́lọ́run, ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ ọ̀tọ́pin, ìwọ lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ògo ni fún ọ, àwọn tó bí jùlọ. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà èmi yìn ọ́ lógo, ní gbogbo ọ̀nà mo júbà rẹ, mo ń kọ sára sí ọ. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ọpẹ́ ìyìn ògo ni mo mú wá fún ọ Bàbá rere, ọba tó ń ṣolùtọ́jú mi nígbà gbogbo. Ní gbogbo ọ̀nà àwọn ìmọ̀ọ́ṣẹ́ ní gbogbo ọ̀nà ògo ìyìn ọlá ní forúkọ rẹ. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Fún ìtọ́jú ojoojúmọ́ tí mo rí gbà, àánú oore ọ̀fẹ́ rẹ ni mo ṣe ń tẹnumọ́ wípé ògo ìyìn ọlá ní forúkọ rẹ Bàbá mi, Ọlọ́run mi o. Ní gbogbo ọ̀nà ẹ mọ̀ṣẹ́ ní gbogbo ọ̀nà mo gbé ọ̀gá ẹlẹ́rù nìyẹn. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà mo gbé ọ̀gá o, àtóbi jùlọ. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà mo júbà rẹ o ayérayé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà ọpẹ́ ìyìn ògo mímọ́ rẹ o. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n kò mọ̀ tó láti yìn ọ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ayérayé ògo ìyìn ọlá ní forúkọ rẹ. Gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ìwọ ló ń gba gbogbo ògo lórí ayé mi lójoojúmọ́. Gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ìwọ ni kò gbà fèrè kan láti pín nínú ìyìn rẹ láyé mi. Ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà èmi yìn ọ́ lógo torí mo mọ̀ọ́rẹ́. Gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Wo wá sọ wípé àkìkìtàn Olódùmarè, àkìkìtàn fún Jésù tó wá sáyé o. Òun ló mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ Olódùmarè, àkìkìtàn Olódùmarè, àkìkìtàn fún Jésù tó wá sáyé. Òun ló mú gbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ Olódùmarè. Mo ní àkìkìtàn Ọlọ́run ọba ayérayé o. Àkìkìtàn ìwọ tí gbogbo ohun tó dá fọpẹ́ ìyìn ògo fún lójoojúmọ́. Àkìkìtàn ìwọ tí ògùn ti títóbi rẹ hàn ní ìgbà gbogbo. Àkìkìtàn ìwọ tí ojú ọ̀run sọ̀rọ̀ títóbi agbára rẹ nígbà gbogbo. Àkìkìtàn ìwọ tí òòrùn ti bí ògo rẹ ti tóbi hàn. Àkìkìtàn ìwọ tí ó fi agbára fún ọjọ́ láti máa yọ tẹnikẹ́ni kò lè dí lọ́wọ́ rárá o. Àkìkìtàn ìwọ tó so òṣùpá rọ̀ tí kò sẹ́ni tó lè jábọ́ bó ti wù kó lágbára tó.
àkìkìtàn ọlọ́run tó dá ayé tó tẹ́ ayé bí ẹni tẹ́ni tí kò sí ẹni tó lè kà tàbí yípadà rárá. Àkìkìtàn ìwọ ọlọ́run tó gbé ọ̀sán mọ́ró láì ní òpó kankan ní orí rẹ̀ tó gbà mú rárá o. Àkìkìtàn ìwọ tó dá ohun gbogbo tó wá dé mi ènìyàn níkẹyìn láti mọ̀jọ pa lórí gbogbo wọn, láti wọ́n fi wọ́n dára tó bá wù mí ṣe wọ́n bí mo bá ṣe fẹ́ fún wọn lórúkọ tó bá wù mí o. Àkìkìtàn ìwọ tó fẹ́ mi bí mo ṣe jẹ́ lẹ́ṣẹ̀ tó ṣùgbọ́n tó fi gbà gbogbo dá mi láre, gbogbo àfinẹ̀sùn àpènilẹ́jọ́ ayé mi pátápátá ni wọ́n gba ìdálẹ́bi tí wọ́n wọ ẹ̀wọ̀n gbére lọ, tèmi wá ń wálé ní ìṣẹ́gun àti ìgbàlà pípé. Àkìkìtàn ológo tó ní gbogbo ògo, òmùgbàlà fàyè fún gbogbo ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè ọba láéláé. Àkìkìtàn Olódùmarè, àkìkìtàn fún Jésù tó wá sáyé, òmùgbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè, wọ́n ní àkìkìtàn ọba tó ti wà ṣáájú káyé kó tó wà o. Ọpẹ́ rẹ lẹ́nu mi kò mọ̀ pọ̀ sí ni kò lè dínkù, bẹ́ẹ̀ ni kò lè sú mi kò lè rẹ̀ mí láti mọ̀ yíyọ́, láti mọ̀ kọrin ọpẹ́ sí ọ ní gbogbo ọ̀nà níbi gbogbo tí mo bá wà o. Ọlá rẹ lèmi jẹ́ kì í sọlá ohunkóhun kan rárá lábẹ́ bó ti wù kí ó rí. Ọlọ́run ìwọ tó fi ìfẹ́ lágbà mí tó fi rà mí padà ní ojoojúmọ́, ìgbà táyé pa mí títí kò sẹ́ni kankan tèbí ìwọ ni ẹni tó wà pẹ̀lú mi tó dúró tì mí tó tì mí lẹ́yìn ní gbogbo ọ̀nà. Ìgbà tí mo tún kọ́ gírí tí kò sí rétí kankan mọ́ tí gbogbo ògbà láàyè dorí mi kodò, tí ìwọ̀n ohun tí mo fẹ́ rò ìwọ ló ń jẹ́ olùtùnú fún mi, láti gbórí mi sókè láti má yọ̀ mí kún ní gbogbo ìgbà o. Ṣebí ọlá rẹ lèmi jẹ́ tèmi kò má láwí pé èmi kò lẹ́nìkan kan rárá ní àyíká mi o. Olúwa Ọlọ́run ayérayé ni mo ṣe wí pé o. Ìdí ayé lèmi yóò mọ ìyọ́ lógo ìwọ lọ́ba. Àkìkìtàn Olódùmarè ìwọ lọ́ba, àkìkìtàn lẹ́dà ohun gbogbo, ìwọ lọ́ba tó mú gbàlà wá sáyé fún ẹ̀dá gbogbo. Mo pariwo sókè mo ní kábíyèsí rẹ Olódùmarè ayérayé. Àkìkìtàn Olódùmarè, àkìkìtàn fún Jésù tó wá sáyé, òmùgbàlà ńlá wá fún ẹ̀dá ènìyàn. Kábíyèsí rẹ Olódùmarè. Ọpẹ́ mímọ́ rẹ níwájú rẹ bàbá mímọ́ ọmọ mímọ́. Ọpẹ́ mímọ́ rẹ alágbára jùlọ ológo jùlọ. Ọba tó ń jẹ́ agbára fún mi ní gbogbo ọ̀nà nínú ohun gbogbo ní ipòkípò yòówù kí n ti lè bára mi o. Ìrìn àjò oṣù mẹ́rin àkọ́kọ́ ìwọ mọ̀ ní ìwọ ló ṣe bẹ̀bẹ̀ nínú ayé mi o. Oṣù karùn-ún ó tún ti bẹ̀rẹ̀ ní ọ̀tún pẹ̀lú ọwọ́ agbára rẹ nínú òdodo rẹ láti mú gbogbo tí ń ṣe ìlérí ayọ̀ àti májẹ̀mú rẹ wá sí ìmúṣẹ nínú ayé mi o.
ni mo ṣe ń kọrin tí mo ṣe ń pariwo fún gbogbo ènìyàn wípé agbára mi kọ́. Agbára Ọlọ́run ni. Agbára mi kọ́ o. Agbára Ọlọ́run mà ní o. Mímọ̀ ṣe mímọ̀ kọ́ o. Àánú Ọlọ́run mo rí gbà o. Ọgbọ́n ìmọ̀ òye mi kọ́ o. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni o. Gbogbo ohun rere tó ṣẹlẹ̀ nínú ayé mi o. Ọlọ́run ló ṣe bẹ̀bẹ̀ láyé mi. Agbára mi kọ́. Agbára Ọlọ́run ni o. Agbára mi kọ́ o. Agbára Ọlọ́run ni o. Ìwàláyé mi lónìí o. Agbára mi kọ́ o. Ìwàláyé mi ò ní o. Agbára Ọlọ́run mọ̀ ní. Mo ní kì í ṣagbára mi rárá o. Gbogbo bí mo ṣe ń jáde tí mò ń wọlé láyọ̀ àtàlàáfíà o. Kì í ṣe mímọ̀ ṣe mi rárá o. Ọ̀pọ̀ ọ̀nà tí mo gbà lọ tí mo gbà bọ̀ o. Làwọn kan gbà tí wọ́n gbà bẹ̀ sọdá jẹ́ ní àwọn wá sí nínú ayé. Ọ̀pọ̀ ọ̀nà tí mò ń gbà lọ tí mò ń gbà bọ̀ láyọ̀ àtàlàáfíà o. Làwọn kan gbà bẹ̀ tí wọ́n parun. Oore ọ̀fẹ́ àánú ńlá lèmi ń rí gbà o. Tèmi lọ rí tí mò ń bọ̀ re lójoojúmọ́ ni mo ṣe ń tẹnu mọ́ wípé ẹ bá mi yọ̀, ẹ bá mi kí bàbá, ẹ bá mi yìn lógo wípé kì í ṣagbára mi rárá o. Kì í ṣe ọgbọ́n ìmòye mi o. Kì í ṣe pé mo pé tàbí mo dára jù àwọn kan lọ o. Àánú oore ọ̀fẹ́ rẹ̀ ló fi gbà mí là o. Ògo ìyìn ọlá ni fún Bàbá rere. Agbára mi kọ́. Agbára Ọlọ́run ni o. Agbára mi kọ́ o. Agbára Ọlọ́run ni o. Ìwàláyé mi lónìí o. Agbára mi kọ́ o. Ìwàláyé mi lónìí o. Agbára mi kọ́ o. Àánú ńlá ni mo rí gbà lọ́wọ́ Ọlọ́run o. Oore ọ̀fẹ́ lèmi rí gbà lọ́dọ̀ Ọlọ́run o. Ojú rere rẹ̀ ni mo rí gbà lójoojúmọ́ o. Tí mò ń jẹ tí mò ń mu tó ń bá mi lára mu o. Oúnjẹ tí èmi kò mọ bó ló ti jẹ́ bó ni wọ́n ṣe ṣe. Àwọn kan ń bẹ tí wọ́n jẹ ohun tó dára jù mí lọ. Oúnjẹ tí wọ́n ń yẹ̀wò tí dókítà yẹ̀wò síbẹ̀síbẹ̀ ikú ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn o. Àwọn kan jẹ́ wọ́n padà di èrò ọsibítù. Omi tèmi kò mọ ohun tí wọ́n fi pò tí wọ́n fi ṣe lèmi mu lójoojúmọ́ tó ń bá mi lára mu. Omi tí wọ́n ti ṣe jiná tí wọ́n tún kọ́ déètì sí wípé àkókò tí kò ní ṣe mú mọ́ nìyí táwọn kan mu o. Ojoojúmọ́ ni wọ́n pariwo orí fífọ́ yẹn ibẹ̀ ni wọ́n gbà lọ sọ́run o. Òun làwọn kan mú tí wọ́n dẹni tó rọ lápá rọ̀ṣẹ̀ ní gbogbo ayé wọn. Èmi pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe lójoojúmọ́ o. Èlògùn láì ló kankan láì gba abẹ́rẹ́ kókó lára mi lé o. Àwọn tí wọ́n tún gba dókítà láti mọ kí níbi tí wọ́n kò sí nínú ara wọn ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú o. Àìsàn kò gbóògùn
ní kún jà wọ́n láìmọ̀ bí tí wọ́n ti kó rárá o. Èmi kò mọ̀ pé tàbí san tàbí dára jù wọ́n lọ o. Èmi kò lówó tàbí lọ́lá jù wọ́n lọ o. Àmọye olówó ọlọ́lá tó sùn lọ síbítù tó wà ní ibojì tí wọ́n ti lọ gbégbìn bí sòwò. Kí ló wá fẹ́ ṣe mí? Tèmi ò ní ṣọpẹ́, tèmi ò ní lẹ́yìn bàbá gbé bàbá ga kí n wá pariwo wípé ẹ bá mi ké, ẹ bá mi yìn nítorí wípé kì í ṣagbára mi rárá o. Kì í ṣe pé ọgbọ́n ìmọ̀ òye mi ní o. Kì í ṣe pé mo mọ̀ ọ́n ṣe jù àwọn kan lọ o. Kì í mọ̀ ṣe pé mo dára jù àwọn kan lọ o. Àánú oore ọ̀fẹ́ ni mo rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ bá mi kí agbára mi kọ́. Agbára Ọlọ́run ni o. Agbára mi kọ́ o. Agbára Ọlọ́run ni o. Ìfẹ́ wo wà láyé lónìí o. Agbára mi kọ́ o. Ìfẹ́ mo wà láyé lónìí o. Agbára mi kọ́ o. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Ọlọ́run mi fún gbogbo rẹ̀ tó ń ṣe láyé mi o. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Ọlọ́run mi bó mọ rírì oore rẹ láyé mi o. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Ọlọ́run mi gbogbo ọjọ́ ayé mi lèmi ó mọ fi gbé ọ̀gá yìn ọ́. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Ọlọ́run mi ìwọ lọ́ba tó ń gbáyé mi là nígbà gbogbo. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Ọlọ́run mi ìwọ Ọlọ́run olódodo ológo jùlọ Olúwa wa o. Yìn ọ́. Èmi yìn ọ́. Èmi yìn ọ́. Ọlọ́run mi. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ mo béèrè fún Ọlọ́run nínú ìrìn àjò oṣù kẹrin ẹ̀rí ayọ̀ mi láti lè yanjú bó ṣe yan lọ ó yá kó tún wá pọ̀ sí ju tẹ̀wọ́n lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àtagbára ẹnu ayé mi ni mo béèrè fún bàbá ẹ̀yà kò tó wá túbọ̀ tún iná ẹ̀mí àtagbára sọ ayé mi àìdá ẹ̀mí àtagbára ẹnu ẹ̀mí ò tó nǹkan wá túbọ̀ tún iná ẹ̀mí àtagbára ayé mi wá túbọ̀ mú iná ẹ̀mí àtagbára jùlọ ti wọ wá tó fi jọ Ọlọ́run náà ní gbogbo ìrìn àjò oṣù ní orúkọ Jésù ẹ̀yà kí mi máa pọ̀ ní ire ẹ̀rí ayọ̀ mi kó tó wá lògò bó ṣe lògò lọ àìláti lè mọ ìyọjú bó ṣe lọ àìrí ẹ̀yà mi kó tó wá lògò bó ṣe kó tó wá pè kó tó wá lògò bó ṣe lògò lọ láti mọ kọ́ ọdún pẹ́sẹ̀ òrìṣẹ́ bó ṣe bọ́ lọ bàbá ní orúkọ Jésù tún ẹ̀mí mímọ́ àtagbára sọ ayé mi àmọ́ mú iná ẹ̀mí àtagbára jùlọ ayé mi ṣe wàá tún iná ẹ̀mí àtagbára sọ ayé mi àwọn mú iná ẹ̀mí àtagbára jùlọ ti wọ abá tó fi jọ orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ àtagbára ẹnu ayé mi ò tó nǹkan Ọlọ́run fún ìrìn àjò oṣù karùn-ún yìí ìyìn mi gbọ́dọ̀ tayọ ju gbogbo àwọn ọdún yòókù tí mo ti ń yàn bọ̀ lọ. Yẹn pé tá a bá ṣe ìṣirò gbogbo àwọn ìyìn tí mo ti ń bọ̀ láti àwọn ọdún pẹ́ wá tí tó fi jọjọ́ tòní ìyìn mi gbọ́dọ̀ tayọ ju gbogbo ẹ̀ lọ tá a bá kó gbogbo ìyìn mi gbọ́dọ̀ tayọ ju gbogbo wọn lọ nínú láìpẹ́ láti ní oṣù karùn-ún lọ bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtagbára sínú ayé mi àwọn mú nẹ́ẹ̀mí àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà àní àwọn ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ọmọ mu kí ayọ̀ lákọmọ kóòlù mi ju bẹ́ẹ̀ mi ṣe fojú ọ̀bọ sílẹ̀ rọ láti lè mọ yìnyín láti mọ gbé ajíbó ṣe gbórúkọ bàbá ẹ̀kọ́ bẹ̀ ṣiṣẹ́ lórí ayé báyìí àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù Kristi ìdẹ́bi mi máa tagbára rẹ bóbìnrin fún bàbá tún wọn dá sun ayé mi tí wọn bá tóbi jọ tún ẹ̀mí máa tagbára sun ayé mi bàbá tún ẹ̀mí máa tagbára abọ́ mú ojú pẹ̀lú agbára tó ga jùlọ àìtó bẹ́ẹ̀ débi wípé kí ni ìyẹn mi àìbẹ̀ láti ní oṣù karùn-ún lọ gbogbo àwọn ọdún tí mo ti ń lò bọ̀ wá àìtá bá sí gbogbo ọdún tó fi jọ ètò ni kò sí ọ̀kọ̀ọ̀kan nínú wọn èyí tí ò lè tó bàbá àìní orúkọ àìká sí gbogbo ọdún tí mo ti ń yàn bọ̀ wá àìtá bá sí gbogbo papọ̀ wá títí ọdún ètò ní tiẹ̀ gbogbo ìyẹn mi àìtí bẹ́ẹ̀ láti ní oṣù lọ àìkó yóò borí gbogbo wọn bàbá yàtún náà ìjọba mú kí àwọn ìṣẹ̀lẹ̀ ayọ̀ ìṣẹ̀lẹ̀ ògo ìṣẹ̀lẹ̀ àgbéga ìṣẹ̀lẹ̀ rere ìṣẹ̀lẹ̀ àbàmì ńlá ìjọba mú kí àwọn ayọ̀ ńlá àwọn ògo ńlá àwọn òdùnnú ńlá àkọ́kọ́ ṣẹlẹ̀ ibi tẹ́ pé ìyìn mi ọpẹ́ mi níwájú rẹ ni yóò àmọ́ sára gbogbo àwọn yóò tàbí kó ojú láti mọ̀ tí mo láti bàjẹ́ àkọ́kọ́ rẹ̀ ìdẹ́ni tábà kọ́ ìdúró òfin lè tó yẹn ọjọ́ kan yẹn bàbá ya tún náà ìmọ̀tàbà sọ yìí àmúnẹ̀ ìmọ̀tàbà sọ yìí tún náà ìmọ̀tàbà sọ yìí àmúnẹ̀ ìmọ̀tàbà ìjọba ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta bàbá tún nẹ́ẹ̀mí mi máa tagbára sínú ayé mi nínú ìrìn àjò oṣù karùn-ún yìí bẹ̀rẹ̀ láti nínú ìrìn àjò oṣù karùn-ún lọ gbogbo ìwọlé ìjáde mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ kọ́ mọ jásí ìbùkún tí kò lẹ́gbẹ́ tí kò lójúwọ̀n tí kò lókà fún mi àní ọpẹ́ mi àti ìyìn mi níwájú rẹ Ọlọ́run kọ́ mọ mi lẹ̀ kó sì mọ mi gbogbo ayé pẹ̀lú àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ògo Ọlọ́run yìí ìdẹ́mi mi máa tagbára ibòbí fún ọ̀tọ̀ yá tún wọn dá sunu ayé mi tún ìdẹ́mi máa tagbára àmọ́ mú ìdẹ́mi máa tagbára jùlọ ti bu ara tóbi jọ Ọlọ́run rẹ̀ èyí tó pé tìrẹ ní gbogbo àṣeyàn bó nínú ìrìn àjò oṣù karùn-ún yìí ní gbogbo ọ̀nà bábọ̀ ọbẹ̀ mi mímọ́ ayé mi kò mọ gba ire ayọ̀ ìgbéga kò mọ yé ti bẹ àyíṣẹ́lẹ̀ àbábí ayọ̀ tí ó mọ̀ mú kí oríire ayọ̀ kó mọ ṣe tí mo yóò ṣe ti bẹ àyíláṣẹ gbogbo ìlú kó mọ ṣe bá ìtí òkò yìí ọpẹ́ mi àtògo mi àìkọ́bọ̀ mi gbogbo ilẹ̀ àìní ayọ̀ ogun àtọ́pẹ́ mi àkọ́bọ̀ mi gbàgbáyé ní gbogbo ní orúkọ sọ àtún dẹ́ẹ̀ mẹ́ta àbúrò àmúnẹ̀ àbàgbọ́dọ̀ yé mi nípa agbára àtàṣọ ìyá ní orúkọ Jésù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ àṣebí lẹ́nu fún lọ́pọ̀lọpọ̀ ẹ̀yà kí wọ́n pọ̀ ní ìbùkún àti gbéga rẹ̀ àṣìṣe ológo ní gbogbo náà ní orúkọ Jésù pèsè àyẹ̀yẹ̀ mi àtọ́pẹ́ mi dúdú àjò oṣù bẹ̀rẹ̀ láti ní àjò oṣù àrùn lọ kọ́bọ̀ mi gbogbo rẹ̀ pátá àìkóso mọ́ mi gbogbo rẹ̀ pátá àìkí gbogbo ògo sì mọ̀ jẹ́ ṣe pé wọ́n sì mọ̀ pé àní ìwọ àìlẹ́rìí kò sọ Ọlọ́run kankan mọ́ àní ìwọ nìkan ṣoṣo ní Ọlọ́run bàbá tún lẹ́ẹ̀mọ́ àtàwọn aṣọ yé mi lẹ́ẹ̀mọ́ àwọn ọmọ òjò náà ti bọ́ wá tó fi jọ Ọlọ́run ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta bàbá tún nẹ́ẹ̀mí mi máa tagbára sínú ayé mi nínú ògo kí ti mọ tayọ kí ti mọ gbinlẹ̀ kí ti mọ gbòòrò kí ti mọ ga kí ti mọ lékè kí ti mọ ṣàṣírò orí pátá gbogbo tó ga jùlọ nínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò lójúwọ̀n tí kò nákàwé tí kò náfijọ́ tí kò sí oróyìn tán Ọlọ́run ayérayé kí ti mọ gbinlẹ̀ kí mọ gbòòrò kí mọ ga kí sì mọ tọ́ kí sì mọ lékè sá kí sì mọ jórí sá ní gbogbo ọjọ́ ayé mi ìdí mo ṣe ń tẹnu mọ́ tún iná mi máa tagbára sún ayé mi wàá mọ̀ mú iná mi máa tagbára jùlọ mi ti bu agbára tó fi jọ Ọlọ́run ní orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná mi máa tagbára rẹ̀ mo béèrè fún bàbá ó yá tún wọn dá sún ayé mi àìní ọ̀nà àmọ́yà ìlọ́pọ̀ ètí kò sóró ètí kò lókà tí kò dákàwé ni wàá mọ̀ mú òjò nípa agbára àti àṣetọ́ ga tuntun méjì ẹgbẹ́ tó ní wọn tó dákàwé tó dàbí tó kò sí owó ròyìn tán àìtí kò sí owó ní orúkọ Jésù Kristi àìdígbà gbogbo lọ́jọ́ gbogbo ojú ayé mi nínú ògo tó ga tí kò kí lójú ọ̀yá kí mọ gbilẹ̀ kí mọ gbòòrò kí mọ tayọ kí sì mọ gbé kí mọ káyé àì kí sì mọ lékèsà kí mọ jẹ́ àdé tó ń tí lóògùn mọ́ lóògùn náà lábúná ní gbéra àì kí mọ jẹ́ orí tó ń pọ̀ sí tó ń ga tó sì lórí èso yẹjúmọ́ ìrẹ́pọ̀ kó mo wá sì fi nípa agbáta ṣẹrẹ sí ní àìtọ́fẹ́ tó ga jù orí rẹ̀ bí wọ́n kọ́ bẹ ti fún nípa agbáta ṣẹrẹ àti olùsọ àìdínú ògo tó ga tí ó lè gbẹ tí kò tó ká kàwé tí kò náà fi jọ tí kò tó tẹ bàbá tí mo wá sí fi ní orúkọ Jésù kò yà kí mo gbé kí mo gbòòrò èyí mo tẹ ní ọ̀yà tún nẹ́ẹ̀mí mi má tàgbà sọ ayé mi àmú nẹ́ẹ̀mí tàgbà jùlọ ayé mi ọ̀yà tún nẹ́ẹ̀mí tàgbà sọ ayé mi àmú nẹ́ẹ̀mí tàgbà jùlọ ayé mi àti tún nẹ́ẹ̀mí tàgbà sọ ayé mi àmú nẹ́ẹ̀mí tàgbà jùlọ ìtìwọ́ abá tó fi jọlọ ní orúkọ Jésù kò sì nẹ́ẹ̀mí tàgbà ìdá ọ̀yà tún ọ̀dá sọ ayé mi àmú ọ̀jọ̀dá ìtìwọ́ abá tó fi jọlọ ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè Ọlọ́run nítorí ògo àti ìlógo rẹ̀ àti nítorí pé olódodo àti lótìtọ́ ìwọ Ọlọ́run alààyè tún nẹ́ẹ̀mí mi máa tagbára dásùn ayé mi wàá mọ̀ mú wọn jò pẹ̀lú agbára tó ga tí ó lè gbé tí kò lójú wọn ti gbogbo tó fi ń jọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi sọ́bídà pàtàkì gbòòlù iná àtàràjùrò nínú rẹ̀ pápátá láti mọ kọlù láti mọ lòlúrú láti mọ jóru tírú gbogbo iṣẹ́ sọ́dọ̀ tàbí kiri àjọbọ̀ òkùnkùn pa gbogbo pápátá èyíkéyìí tó bá kọlù mi àbí ohunkóhun kan ṣe tèmi kọmọ fọ́ tuntun láti àtúnṣe kí gbogbo yóò sì mọ jẹ́ tiwọ́ Ọlọ́run alààyè pátápátá yányán nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gígùn àtàdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
àkọ́tún agbára àti náà ìmọ̀ rẹ̀ mo béèrè fún bàbá ìwọ ọlọ́run tó ní gbogbo ògo àti ẹ̀yìn tẹ́lẹ̀kẹ́lẹ́ lè bọ́ pín nínú ògo rẹ̀ tẹ́lẹ̀kẹ́lẹ́ lè sì lè bọ́ pín nínú ìyìn rẹ̀ pẹ̀lú ó yà tó nẹ́ẹ̀mí mi má tàgbẹ́dá sọ ayé mi wàá mú nẹ́ẹ̀mí má tàgbẹ́dá jùlọ ayé mi pẹ̀lú agbára tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn tó nẹ́ẹ̀mí má tàgbẹ́dá sọ ayé mi wàá mú nẹ́ẹ̀mí má tàgbẹ́dá jùlọ ayé mi ti gbogbo agbára tó fi jọrọ ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì ọlọ́run ògo ẹ̀yà àìdúgbò nínú rẹ̀ ẹ̀ sọ bí dá pátá ti gbòdó pátá nínú rẹ̀ sọ bí ti ní àtàjọ́ pátá nínú rẹ̀ ìwọ ọlọ́run tó ní gbogbo ògo àti ìtẹ́lẹ̀kẹ́lẹ́ lè bọ́ pín ògo àti ìtẹ́lẹ̀kẹ́lẹ́ ẹ̀ sọ bí ti àpáta ti gbòdó pátá nínú rẹ̀ sọ bí ti ní àtàjọ́ pátá nínú rẹ̀ láti mọ kọlù àì láti mọ lòlú láti mọ tóru gbogbo ẹnikẹ́ yóò òun tó lè jẹ́ tó lè mọ pẹ̀ ní àní ayọ́lọ́dà ní afugujẹ́ ní àdìrò òjò látàkọ̀ ilé mi sẹ́ àìkí gbogbo kó àìbí yòókù jọba yòókù tó ajẹ́ àìtọ́ sọ pé àìdíwò fẹ́ mọ kọlù àbí kó sẹ́mi ọmọ fọ́ tuntun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtìlẹ́yìn àti májẹ̀mú rẹ̀ bàbá sọbi tí apáta ìgbòho rẹ̀ pàpàtà sọbi tí nàìjíríà jòrò rẹ̀ pàpàtà sọbi tí apáta ìgbòho rẹ̀ pàpàtà sọbi tí nàìjíríà láti mọ kọlù láti mọ tóru tó àyíké tó bá kọlù mẹ́ àìkọ́mọ fọ́tún láì ní àṣùkọ́ kan tí mo bá tó fi hàn yàtún náà ìmọ̀tàbàjá gẹ́mi amú náà ìmọ̀tàbàjá jùlọ ìmì orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi má gbàgbé ọ̀rọ̀ kan tí mo mọ sọ ojoojúmọ́ ìyẹn ẹ̀bẹ̀ tí mo mọ ń bẹ̀ ní gbogbo ayé pé kíni àdúrà tó bá sàtìrí pé kò wúlò fún ọ ìjà kọ́ dandan kọ́ ni kò gbà fúnra rẹ̀ ṣùgbọ́n dandan ni fún ni kò gbà fèmí mọ́ ń wọrí wọ́n sàtì mọ́ gbà fèmí tó bá dákòókò ó rí pé kíni màá tọ́jú rẹ̀ gbọ́n tó wí ó ní ó lóyún ẹ̀ṣẹ̀ ó bí ìkà ó wá òfin ọgbẹ́ ó jìn ṣùgbọ́n gangan jì sínú ara rẹ̀ wo kéèlè ò tó lè rí bẹ́ẹ̀ ó túmọ̀ pé kí ni ọlọ́run ti fi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sínú ayé ènìyàn tó sì ń jó pẹ̀lú agbára tó ga tó tóbi jùlọ èyí ló ṣẹlẹ̀ nínú ayé Mósè tó fi jẹ́ pé kí ni gbogbo àwọn tí wọ́n kóra àjọpọ̀ tí wọ́n dìtẹ̀ mọ́ ilẹ̀ ìlànà ó gbé wọn mì nípa ìmọ̀ àti ètè ara wọn gangan èyí ló ṣẹlẹ̀ nínú ayé tani mo tó pè gan kí ni mo pọ́kọ eléyìí èyí ló ṣẹlẹ̀ nínú ayé tí wọ́n bá yé wọn tí o kọ rẹ̀ láìpẹ́ yìí wọ́n tí o kọ rẹ̀ nísìn á rí pé gbogbo àwọn Módékáì ló fà jẹ́ pé Ámánì tó gbógun ti ète tí Ámánì tó ṣètò fún ètò yẹn gangan ló pa Módékáì run Ámánì run sọ́rí lórí ayé Módékáì so agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run ní ṣiṣẹ́ yẹn orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ayé mi sọ bí di ẹrù ńlá àti jìdánù rẹ̀ pàbátá ní gbogbo ojú ayé mi àyè ẹnikẹ́ni àgbà ìjọba kò túbọ̀ sí láti mọ ẹjọ́ yọ̀ọ́ làbí nira fún mi èké tó bá dán o kó bẹ̀rẹ̀ sí ní parun kó bẹ̀rẹ̀ sí ní run dànù nípa ìmọ̀ àti ìtẹ̀ra rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ṣòfìlà nípa ìmọ̀ àti ìtẹ̀ra rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé ọlọ́run ògo ọlọ́run yìí ìdẹ́mi màtàgbára rẹ̀ ní ọ̀tún mo béèrè fún tí wọ́n dá sọ́ọ̀tì bí wọ́n bá sóbi jọlọ́nà wọ́n máa mú wọn jò níwáyé tí gbogbo ọ̀nà tó bá fi jọlọ́ ní orúkọ ti Jésù Kristi pátápátá yìí rẹ̀ sọ bí di ẹ̀rù ńlá àti jìjì náà ètí gbé ẹ̀rù gbogbo àti jìjì gbogbo mi ẹni kan agbára kàbí ìjọba kàbí ìgbìmọ̀ kòkò tó gbọdọ̀ ṣiṣẹ́ àì láti mọ jẹ́ ìyọlẹ́nu àbí ní àbí gbógun tàbí ìdènà àbí ẹ̀ta kò fún mi mọ́ láti mọ ṣe láti mọ fọ̀ nógo láti mọ ìtayọ̀ láti mọ lékèsí láti mọ tí ológun bọ́ nógo tàbá ilé ìkéyìí tó bá dánwò tó bá gbégbé iṣẹ́ kan àbí agbára yòókù kò jẹ́ àìkọ́bọ̀ rún dànù nípa ìmìtì àìkọ́bọ̀ ṣègbè dànù nípa ìmìtì rẹ̀ àìgẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àìtọ́ gbogbo ọ̀fìnkò tó gbẹ́ àìkó òkè kọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn tó jẹ́ kó òkè kọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ àìkọ́bọ̀ mú ẹ̀jẹ̀ ní àmúyẹ bẹ́ẹ̀ síwájú gẹ́gẹ́ bó ṣe fi jẹ́ àìkó sì mọ pariwo nípa ìmọ̀ àti ògo ìkó sì mọ jẹ́ ayé mi kó tó àmọ́ fọ́ ní ògbóṣòro bàbá tún ní ìmọ̀ àtàwọn aṣọ ayé mi amú ọmú ní ìmọ̀ àkọ́nú mi àmọ́ mi pọ̀ ní ẹ̀rù nínú ẹ̀pátá àìtún gbẹ̀rù mi àmọ́ pọ̀ ní jìnnìjìnnì nínú ẹ̀pátá ìdíje tó gbé bòjì mi kó ògo yóò sì mọ jẹ́ tirẹ̀ pátá. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ó máa tọ́lọ̀ ń dé ènìyàn tó wo gbogbo ẹ̀tàn ó ní kíyèsí ohun gbogbo tí mo dá dáradára ni ó wá sọ níbi kan ó lóun dá èmi àti ẹ̀ ó ní kò síyà àti ìpọ́njú lọ́rọ̀ wa ṣùgbọ́n òun dá wa tògótògó ni èyí ni tó fi tọ́ sí ọ èyí ni tó fi tọ́ sí mi èyí tó fi tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa láti mọ̀ lépa ògo ìtọ́lọ̀ndámọ̀ kìí ṣe pé láti bá kìí ṣe pé láti gbà ṣùgbọ́n láti rí lò nínú ayọ̀ àlàáfíà àti ẹ̀mí gígùn àti agbára Ọlọ́run alààyè kìí wá ṣe pé láti gbà láti rí lò nínú ẹ̀mí gígùn àti agbára Ọlọ́run alààyè nìkan ṣùgbọ́n láti lè lò lọ́nà tọ̀tún náà tó ìtọ́ ìpèsè ní ìkẹyìn nígbà tí ìpè kẹyìn bá dún àti bá Jésù gòkè
kò ní jẹ́ èèwọ̀. Ìjọba ọ̀run àníjẹni sí kíni kúrò lọ́dọ̀ mi oníṣẹ̀ṣẹ̀ mi ọmọ rí. So èyí tó fi nídìí agbára àti iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, èyí tó gbọ́dọ̀ fi tara béèrè fún iná ẹ̀mí àtàgbọ́rọ̀ Ọlọ́run alààyè láti gba gbogbo tí ń ṣògo rẹ padà, láti mú kí gbogbo tí ń ṣògo rẹ kọ́tọ̀ lọ́wọ́, láti mọ rí wọnú àtàlàfíà àti láti lè mọ lò wọ́n ní rere, láti má jẹ́ kí ògo rẹ yẹn kan náà tí Ọlọ́run fi fún yẹn tó gbà padà kó àtúntò ohun tó tún mọ takò ní ìkẹyìn wípé ó ṣe ògo rò. Èyí tí mo fi máa sọ pé mọ kíyèsára Sátánì kò síbi tóun gbà wọlé sìn láti lè gbé yàn ṣubú. Nígbà tó bá ń la wàhálà dààmú ìkòròjà ó wà níbẹ̀ láti gbé ọ ṣubú, láti mú okó ní ojú Ọlọ́run. Nígbà tó bá tún wà nínú gbádùn náà ó tún máa ń lo gbádùn yẹn náà láti fi gbé ọ ṣubú, láti mú okó níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ọwọ́ rẹ ló kù sí láti kéde láti mọ́ tura sílẹ̀. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ dà tún wọn dá sínú ayé mi. Wàá mọ mú wọn jùlọ ìtùgbò agbára tó fi ń jọ Ọlọ́run ni. Nínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò nákàwé tí wọ́n ti dá mi ni bàbá yakọ́bẹ̀ sì dúró fún báyìí. Gbogbo tí ń ṣe ògo mi kọ́bẹ̀ sì tẹ̀ mí lọ́wọ́. Gbogbo tí ń ṣe ògo mi yakọ́bẹ̀ sì dìgbà fún báyìí. Tí ẹ mọ́ta àwọn ọ̀rọ̀ ìṣẹ́jọ́ yẹ kí wọ́n lò tí wọn ò rí lónìí nínú ayọ̀ àtàlàfíà tó gajọ ya gbogbo ẹ̀ kọ́bẹ̀ sì bẹ̀ dúró fún mi pẹ̀lú agbára àti àtìlẹ́yìn rẹ pẹ̀lú ẹ̀mí gígùn àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé Ọlọ́run ògo Ọlọ́run yẹn iná ẹ̀mí mímọ́ àtàgbára rẹ mo béèrè fún ní ọ̀tun tún wọn dá sọ ayé mi ti gbogbo agbára tó fi jọ Ọlọ́run. Iná ẹ̀mí mímọ́ àtàgbára ni mo béèrè fún èébì àdé mọ́ bẹ̀rù ọ̀yá tún wọn dá sọ ayé mi ti gbogbo agbára tó fi jọ ní orúkọ Jésù Kristi. Ní gbogbo ọ̀nà àyè gbogbo tí ṣògo mi ọ̀yá kó ti gbà fún pátá, gbogbo tí ṣògo mi àkọ́bẹ̀ tẹ̀mí lọ́ba yìí, gbogbo tí ṣògo mi àkọ́bẹ̀ ti dílò fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàfẹ́ àìtẹ́ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìṣáájú ẹkún wòlò tí wọ́n lò tí wọ́n fi kó ni mímọ́ mímọ́ jọ gbogbo ẹ̀yà kó ti gbà fún pàpàtà ṣe tún ẹ̀mí mímọ́ àtàgbára sọ yé mi àwọn ọmọ ẹ̀mí àtàgbára jùlọ ayé mi tún ẹ̀mí àtàgbára sọ yé mi àwọn ọmọ ẹ̀mí àtàgbára jùlọ ní orúkọ Jésù rẹ̀ ṣe gbogbo tí ṣògo mi pátá kó ti gbà fún pàpàtà gbogbo tí ṣògo kọ́bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àìrí gbogbo ọ̀dọ̀ ya kí n bẹ̀rẹ̀ sí ní gba eré ayọ̀ àtògo mi pátá gbogbo pátá àìní nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti ìtura àtàgbára rẹ̀ àkóṣìmọ̀dé ló fún agbára tó fi jọrùn nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti ìtura àtàgbára rẹ̀ àkóṣìmọ̀dé ló fún agbára tó fi jọrùn láì sí mẹ́ta ìgbìmọ̀ agbára alátọ́gàjọ ya kí n sì mọ̀ rí mo gbọ́ ọ̀rọ̀ ògo yóò sì mẹ́jẹ́ pátá ògo ní gbogbo tí wọ́n ti ṣe yìí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìkórè ayọ̀ Ọlọ́run ní ti tèmi o mọ́ tẹ̀lómi àwa yóò ní mú jà dání ṣùgbọ́n mo yóò yẹn kì í mú kúkú dání mọ́ títí ẹ ṣùgbọ́n ní tèmi nínú ọ̀rọ̀ àjò oṣù karùn-ún ìkórè ayọ̀ mi ọgbọ́rọ̀ tayọ ti gbogbo àwọn oṣù tí mo ti ń lò bọ̀ lọ. Èyí ni mo fẹ́ kọ́ bá mi pariwo lóhùn sókè gbàgbé ara rẹ máa rántí orúkọ ti tèmi Sunday. Olúwa tún nẹ́ẹ̀mí màtàgbà ìdásọ ayé mi mú nẹ́ẹ̀mí àtàgbà jùlọ ìpínlẹ̀ agbára tó ga jùlọ nínú ìrìn àjò oṣù karùn-ún tá a wà nínú rẹ̀ ìkórè ayọ̀ tí kò lẹ́gbẹ́, ìkórè ayọ̀ tí kò láfiwé, ìkórè ayọ̀ tí kò láfijọ́ ọ̀yà kọ́bẹ̀ sí kó fún mi ní gbogbo ọ̀nà nínú ògo tẹ́lẹ̀kẹ́ ní orí nínú ràn mí nínú orí tẹ́lẹ̀kẹ́ òṣìṣẹ́ mi àṣẹ tẹ́lẹ̀kẹ́ òṣìṣẹ́ mi èmi kan yìí àìkọ́bẹ̀ sí gbàgbé láti mọ orí gbogbo ẹ̀ ṣe nínú ayọ̀ àtàfẹ́tẹ̀ mi wíwà àtúrà àtàgbára rẹ̀ sẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ mo béèrè fún ní ọ̀tun ọ̀yà tún wọn dá sunu ayé mi wàá mọ̀ mú ọ̀jọ̀ pẹ̀lú gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run nínú ayé mi èyí tó pé tìrẹ nìkan ní ògo àti ìyìn ọlá àtàgbára ṣe iná ẹ̀mí mímọ́ àtàgbára ni mo tẹnumọ́ bàbá ọ̀yà tún wọn dá sunu ayé mi tí gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run wàá mọ̀ mú ọ̀jọ̀ tí gbogbo agbára tó fi jọ́ ayé mi àìní ọ̀nà tó gbà pọ̀ ilé ibi tó bá ṣe bí o jẹ́ pé àrí kò sóró ìtàn kò sówó tàn kò sí kàtàn bàbá mú ní ẹ̀mí àtàgbà jùlọ ẹ̀mí ọmọ jùlọ ẹ̀mí kọ̀ọ̀tà ìkórè tí ọ̀lẹ́gbẹ́ tí kò dákàwé tí kò dábìjọ èyí tó fọ́pọ̀ ìbùkún ògo ọlá àti wúrà àti fàkà àtọ̀run ní padà gbogbo èyí tó ga jù tó tóbi jù tó lè gbé tó bẹ̀ jẹ́ kò sẹ́gbà àyàkọ́bẹ̀ jí kó fún báyìí nínú àjò oṣù karùn-ún àìnípe láti rìn àjò kàṣọ lọ àìkọ́ ìlú ọkọ̀ jésù kọ́bẹ̀ jí kó fún mi kọ́bẹ̀ àìtọ́ bẹ̀ dé wípé kí ni àní àyè kò ní sẹ́ẹ̀tì gbà ìkórè tí ó ju gbogbo àwọn oṣù tí mo ti lọ kọjá lọ bọ̀ orí àbábọ̀ mẹ̀mí mímọ́ ọ̀yà àìkọ́bẹ̀ sí ní kọ́ báyìí ìtọ́kùnfọ́ gbogbo ọ̀rọ̀ wúrà fàdákà òrèrè gbogbo ìbùkún rẹ̀ ìgbéga àṣà ṣeré gbogbo nínú ayọ̀ àtàbàbí wa kí ló sì mọ rí wọn lò àyè tí mo sì mọ jàǹfààní wọn ìtọ́bẹ̀ jẹ́ wípé kí ni àní ògo tẹ́lifíkẹ́ lórí lò nínú rẹ̀ mi mo rí tẹ́lifíkẹ́ lórí ṣe nínú mi ìgbéga tẹ́lifíkẹ́ lórí nínú mi àyè ọmọ ìgbèmí láti mọ rí wọn lò ògo sì mọ jẹ́ ṣe nígbà gbogbo kọ̀wá tó ti pé àyè orúkọ jésù àmúyẹ gbà àwọn ènìyàn náà gbà àwọn ènìyàn ní kúmọ̀ ìgbà àwọn ọmọ jàǹfààní nínú ayé tí wọ́n sì mọ ìgbà yẹn padà rere ògo sì mọ jẹ́ tiwọn lọ́wọ́ bàbá tún náà mẹ́ta pàṣẹ yẹn má bọ́ mú náà mẹ́ta òjò mi tún náà mẹ́ta pàṣẹ yẹn mú náà mẹ́ta òjò láyé mi agbàdúrà ní orúkọ jésù kristi olúwa wa àmín 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 ní orúkọ jésù kristi orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta
ọlọ́run tí gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run ògo ni, tí gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run èmi ni, tí gbogbo agbára tí ìwọ kì í fi pín ògo àti ìyìn rẹ pẹ̀lú ẹnikẹ́ni ni. Iná ẹ̀mí mímọ́ rẹ, agbára rẹ, àṣẹ rẹ, ire rẹ, májẹ̀mú rẹ, ọ̀rọ̀ rẹ tí wọ́n gbéga ju gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù lápapọ̀ ó yá fi dì mí ní àmúrè agbára ọ̀tun. Ní gbogbo ọ̀nà fi dì mí ní àmúrè agbára ọ̀tun, pátápátá fi dì mí ní àmúrè agbára ọ̀tun. Ó ní gbogbo ojú ayé mi kí n máa jẹ́ ohun àríṣà pátápátá fún àwọn ẹnibẹ̀ ní búburú àwọn kànìkàn àwọn oníkòkò. Ní gbogbo ojú ayé mi kí n máa jẹ́ àníṣe a kì í yọ lẹ́nu, a kì í nínú, a kì í gbógun tí, a kì í dènà, a kì í fọ́ká, a kì í débi kan, a kì í gbèrò bí sí àbí a kì í gbèrò bí sí nǹkan rẹ̀. Ní gbogbo ojú ayé mi kí n máa jẹ́ aláṣeyọrí ayọ̀, ológo tó ga, ẹni tí gbogbo ẹni tẹ́ pé ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú gbogbo ènìyàn yóò mọ̀ kí fún oríire ayọ̀ ìgbéga àti ògo tuntun lójoojúmọ́. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá àyè tí gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ògo, ọlọ́run yẹn alágbára ju atóbi jù lọ rẹ̀ tó fi jẹ́ ọlọ́run jẹ́ pé lẹ́yìn ọkọ̀ sọ̀rọ̀ kankan mọ́ mo tẹ́lẹ̀ mọ́ kéèké ọ ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ rẹ̀ dà, agbára rẹ̀ dà, àṣẹ rẹ̀ dà, ire rẹ̀ dà, àdìbàjẹ́mú rẹ̀ dà, ọ̀rọ̀ tí wọ́n gbé àti gbogbo orúkọ rẹ̀ ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ Olúwa bàbá ọmọ mímọ́ ọ̀yà àyè mo béèrè fún ọ̀yà fi dì mí ní àmúrè agbára rẹ̀ mímọ́ mọ́jọ ọ̀yà fi dì mí ní àmúrè agbára ọ̀tun, àjùlọ ọ̀yà fi dì mí ní àmúrè agbára ọ̀tun ní gbogbo ọ̀rẹ́ ní gbogbo ọjà ní orúkọ Jésù Kristi náà táyà yà kí n máa jọ wà àríṣà fún gbogbo àwọn ẹni bí yàrá búburú àwọn kan yàrá àníyàn búburú gbogbo pátá àìrí gbogbo jẹ́bi kí n máa jẹ́ àkìyọ lẹ́nu àkìní àkìdínà jẹ́ àkìtakò àkìgbógun tí àkìròbíṣẹ́ àkìtìtẹ̀bà àti gbogbo ṣe tẹ̀bà lápẹ̀lú ní gbogbo ọjọ́ ayé mi kí n máa jẹ́ aláṣírí àìwòrán gbogbo ìgbéga gbogbo àṣírí gbogbo àdórógbó ẹyin tí gbogbo gbà gbogbo ìṣẹ́ gbogbo wákàtí àdéhùn kí kú oríire ayọ̀ àti ìdúrà àti ìgbéga nígbà gbogbo bàbá àìní orúkọ Jésù yà dì mí ní àmúrè agbára rẹ sẹ́ níbo agbára tó fi jẹ́ ọlọ́run yà dì mí ní àmúrè pẹ̀lú agbára rẹ, àṣẹ rẹ, ire rẹ, májẹ̀mú rẹ, ìdẹ́bì mímọ́ rẹ àti ọ̀rọ̀ tí wọ́n gbé àti ẹ̀jẹ̀ Jésù yà dì mí ní àmúrè agbára rẹ bàbá yà dì mí ní àmúrè agbára rẹ bàbá yà dì mí ní àmúrè agbára rẹ àyè dì mí ní àmúrè agbára rẹ ògo jùlọ ní gbogbo ojú ayé mi àkébí kí wọ́n pọ̀ ní ògo àti wájà àgbo ìkóso bẹ́jẹ̀ tí nípa bínú ayé mi àyípa ti tayọ nípa ilé ìkẹta ní gbogbo ojú ayé mi sẹ́ Olúwa dì mí ní àmúrè agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. ẹ̀kan péré lágbàdúrà ìpò orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi bí mo ti ń tẹ̀síwájú nínú àjò oṣù karùn-ún yìí. Gbogbo ọ̀nà ògo kọ́mọ jẹ́ tirẹ̀, gbogbo ọ̀nà kí mo pò ní bùkún, gbogbo ọ̀nà kí mo pò ní gbéga, gbogbo ọ̀nà ọ̀yá àìlábẹ́ bó ti wù kórí ilẹ̀kùn ògo, ilẹ̀kùn ṣírí, ilẹ̀kùn gbéga àwọn ọ̀run ògo ọ̀run ṣírí gbogbo ọ̀yá kó sí fún mi. ilẹ̀kùn mọ mú àwọn àsùnkàn tó lógo tó lè gbé tó kọ́lá jẹ́ wá fún mi ní gbogbo ọ̀nà kí mo tayọ̀ kí sì mọ lékè sa àdúrà rẹ sà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo, ọlọ́run yẹn alágbára jùlọ, ire rẹ ni mo bèrè bá súre sínú ayé mi, ọ̀rọ̀ agbára ni mo bèrè sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi, ọlọ́run rẹ ni mo bèrè súre sínú ayé mi, ọ̀rọ̀ agbára ni mo bèrè sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní orúkọ Jésù Kristi. Ní gbogbo ìrìn àjò oṣù karùn-ún yìí bàbá àìgbé láti inú àjò oṣù karùn-ún lọ ní gbogbo ìrìn àjò ayé mi bàbá yà gbogbo ọ̀yà kí n bọ̀ pọ̀ ní ògo láti àti gbé àṣírí rẹ gbogbo ilẹ̀kùn ògo, ilẹ̀kùn gbéga, ilẹ̀kùn ṣe gbogbo àwọn ọ̀run ògo àkóso gbogbo tó fi jẹ́ lọ́rùn àkóso gbogbo àìkóso kankan àkóso gbogbo nípa agbára àṣẹ rẹ ilẹ̀ kọ́bọ̀ mú àwọn àsùnkàn tó ga tó lògó tó lẹ́gbẹ́ tó lè jáde fún ní orúkọ Jésù òjò ìbùkún ìgbéga ìṣeré gbogbo àyórí gbogbo akọ́bẹ̀ sí rọ́ fún mi sẹ́ ní orúkọ Jésù Kristi. Ní gbogbo rẹ̀ tí wọ́n bá ti wòye kí mo pọ̀ ní ọlá àìkí mo pọ̀ nígbà kí mo pọ̀ níbùkún kí mo pọ̀ ní ìgbéga rẹ̀ kí gbogbo ògùn yóò sì mọ̀ jẹ́ tirẹ̀ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ tágbára sọ́yìn mi súre sínú ayé mi sọ̀rọ̀ tágbára sọ́yìn mi nítorí pé ìwọ nìkan ni Ọlọ́run alágbára àìtí súre sínú ayé ẹni àìtí sọ̀rọ̀ àtàgbára sínú ayé ẹni táyé ẹni sì ń gba ìpàdé àìtí sì ń pọ̀ ní ògo tí sì tayọ ọ̀yà bá súre sínú ayé mi sọ̀rọ̀ tágbára sọ́yìn ayé mi ní gbogbo ọ̀nà ayílẹ̀kùn ògo lẹ̀kùn gbígbà ní ògo ṣe wáyà kó sí bàbá àìkí mo tí ní ògo bọ́ ní ògo ń gbẹ̀rẹ̀ bọ́ ní gbẹ̀rẹ̀ ẹnu ṣèrè bọ́ ìṣòro náà ṣòro bọ́ ilẹ̀ kọ́bọ̀ mú àsùnkàn lóko tọ́gọ̀ lóko jáde ní gbogbo náà àìkí mi sí mọ́ta yọ tí gbogbo apá tó fi jọ́ lọ́rùn nípa agbára àtàṣe nípa orí ọ̀fẹ́ nípa àánú rẹ ní gbogbo ọjọ́ ayé mi ní gbogbo ọ̀nà ògo yóò sì mọ̀ jẹ́ tìrẹ bàbá dájú orúkọ yóò súre sínú ayé mi ní aṣọ àtàgbára sínú ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá ìjọba rẹ àti agbára rẹ títóbi rẹ wàá túbọ̀ sọ̀kalẹ̀ wàá túbọ̀ fi hàn wàá túbọ̀ jẹ́rìí wà láìrè bó jẹ́rìí wà láàrin wa bẹ̀rẹ̀ ní ọ̀tun nínú oṣù karùn-ún ju gbogbo àwọn oṣù tó kọjá lọ ní gbogbo ọjọ́ ayé wa. Sọ àṣẹ àtagbára tí náà ìmọ̀ ìkàrà tó bọ̀ jẹ́rìí wà láti túbọ̀ àtagbára bó ti jẹ́rìí kó ògo yóò tó àwọn jẹ́ bó ti jẹ́rìí ẹnì kọ̀ọ̀kan wa yálà àtàwọn àtàwà níbí ni àtiwọn tí wọ́n gbọ́ àti wọ́n wà ayé ẹnì kọ̀ọ̀kan mọ́kún fún èrè tó lóògùn tó ga tó tóbi tó lẹ́gbẹ́ tó lódì wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù Kristi. Ayérayé ìwọ Ọlọ́run tó ní gbogbo ògo àti ìyìn, agbára rẹ, àṣẹ rẹ, ìjọba rẹ, iná ẹ̀mí mímọ́ rẹ tóbi wà láyé rẹ. Ìyá tó mọ̀ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀ lọ, wàá tó mọ̀ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀ lọ, wàá tó mọ̀ fagbára bó ṣe wà, wàá tó mọ̀ jẹ́ ìwà bó ṣe wà, wàá tó mọ̀ yẹn bó ṣe rẹ́gbó, wàá tó mọ̀ fi àjùlọ rẹ kan bó ṣe fà nínú ayé ẹ̀dùn kan pátá nígbà gbogbo ọjọ́ gbogbo. Àì láti mọ̀ kọ́ wa, láti mọ̀ tọ́, láti mọ̀ dẹ̀, láti mọ̀ fẹ̀jẹ̀ nìkan wa lónà, láti mọ̀ mọ́ nìkan wa rí àánú oore ọ̀fẹ́ àti ojú rẹ nígbà gbogbo ní orúkọ Jésù kò yà sọ́ra agbára kalẹ̀ àtàwọn tí àwárí bí i àti ọgbà tí wọ́n wà ayé nìkan kó tó mọ̀ kún fún ògùn àṣìlógún kó tó mọ̀ kún fún ìbòsílẹ̀ ọba sọ agbára takalẹ̀ sọ́dẹ̀ ìmọ̀kalẹ̀ tóbi àmọ́ fi hàn ìwàlẹ́ àmọ́ fi hàn ògo kó sì mọ̀ jẹ́ tẹ̀ nígbà gbogbo ìwàlẹ́ àti ọmọ àmọ́ fi hàn ògo kó sì mọ̀ jẹ́ tẹ̀ nígbà gbogbo àìní orúkọ lè ju gbogbo àwọn oṣù àti ńlò bọ̀ lọ ju gbogbo àwọn àti ńlò bọ̀ láti ńlò bọ̀ kọjá lọ bàbá ọbẹ̀ bí wọ́n bẹ̀ láti ńlò oṣù kan káàkiri gbogbo títí gbogbo ọjọ́ ayé nìkan kan wa ọ̀yà agbára rẹ̀ ní ẹ̀mọ́ àti tóbi àṣẹ láti mọ̀ sọ̀rọ̀ ìbùsùn láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ni kọ́ láti mọ̀ lẹ́yìn kọ́ láti mọ̀ mú àyè nìkan wa pọ̀ ní agbára àti ní ẹ̀mọ́ ní ọ̀tún lójoojúmọ́ láti mọ̀ mẹ́rin kọ́ wa ṣeré ní ọ̀tún lójoojúmọ́ láti mọ̀ mẹ́rin kọ́ wa fọ̀ ní ògo ọ̀tún lójoojúmọ́ láti mọ̀ kó ògo yóò sì mọ̀ jẹ́ bó ṣe jẹ́ ayé nìkan lójoojúmọ́ ògo yóò sì mọ̀ jẹ́ tẹ̀bá òṣìṣẹ́ tó kú wọ́n ti ṣe ìmọ̀ mẹ́wọ́n. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ aláṣepé tí kì í ṣàṣetì fún gbogbo àṣepẹ́ tó tún ṣe ní ayé mi bẹ̀rẹ̀ láti inú oṣù ká lọ nítorí pé pẹ̀lú gbogbo agbára tó fi ń jọ́ ọlọ́run ògo ọlọ́run yìí ni mo bẹ̀rẹ̀ sí ti inú ògo bọ́nu ògo mo bẹ̀rẹ̀ tún inú gbéga bọ́nu ìgbà inú ṣe bọ́nu ṣe rere ayé mi ò tún wálẹ̀ mọ́ ṣùgbọ́n yóò mọ ga sí lójoojúmọ́ ayé mi ò tún mọ nǹkan oṣù mọ́ yóò mọ pọ̀ ní àìsàn lójoojúmọ́ ẹ̀rí ayọ̀ mi ó bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ bẹ́ẹ̀ ni gbogbo kó lọ́jọ́ kó yọ pátá wọ́n bẹ́ẹ̀ sì wọ́n lọ́ọ́ ti dá padà fún mi ó sì mọ dá padà fún mi ní ọ̀tún lójoojúmọ́ mo mọ lóore agbá ọpẹ́ àti yẹn mi fún àṣepọ̀ ẹ̀rọ tí wọ́n ṣe nu ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo dá gbogbo nǹkan padà sọ́dọ̀ mo sọ wípé ṣe mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ mo sọ wípé ṣe àjùlọ gba ọpẹ́ gba ìyèmí gba ọpẹ́ gba ìyèmí gba ọpẹ́ gba ìyèmí fún gbogbo àṣepẹ́ tí wọ́n ṣe ayé mi ní ọ̀tún ní òní àti fún ohun ògo tí wọ́n tún ṣe ní ayé mi ní ọ̀tún lónìí fún gbéga tí wọ́n tún mú kọ́ bá ayé mi ní ọ̀tún lónìí fún tẹ̀síwájú tó tún mú kọ́ bá ayé mi ní ọ̀tún lónìí fún gbogbo ire ayọ̀ fún gbogbo àṣẹ agbára rẹ ayọ̀ ètò ọ̀tún sọ sínú ayé mi ní ọjọ́ torí ògo ní forúkọ rẹ nítorí pé ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ni ti gbogbo àti tó fi jọ lọ́rùn ológo tó ní gbogbo ògo ni mo jẹ́ ẹni tó ti ní ògo bọ́ọ̀nù ògo ní lábọ́nà nígbà bọ́ọ̀nù àánú ṣe bọ́ọ̀nù ṣe inú bùkún bọ́ọ̀nù bùkún ìtẹ́ríkẹ́ni òtún sí láti dárò àbídá wálẹ̀ màbí mú fún oṣù mọ́ imú lóṣù kan náà mọ̀ ògo ní forúkọ rẹ fún gbogbo àwọn kókó lọ́jọ́ pẹ̀lú tí wọ́n lọ́ọ́ bẹ̀rẹ̀ sí dá padà fún mi fún gbogbo àwọn ìtọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí kó lè mi lọ́rùn àní fún ìgbòrò tí wọ́n bẹ̀rẹ̀ sí mú mi gbòòrò àìrínú oore pátá gbogbo ọmọ ṣe bàbá ọmọ ṣe ọmọ oṣẹ́ mi mímọ́ àjùlọ gba ọpẹ́ àti ẹ̀yàn ìlógòjọ gba ọpẹ́ àti ìtọ́ pé tirẹ̀ nìkan ni ògo tirẹ̀ nìkan ni ìwọ sí kọ̀ láti pé ògo rẹ̀ pẹ̀lú ìwọ sí kọ̀ láti fi ìrẹ́pẹ̀lú ìgbẹ́ bẹ́ẹ̀ ni láyà tẹ́ ìwọ kò ní fún pé ògo rẹ̀ pẹ̀lú ìwọ kì í fẹ́ fi ìgbẹ́ lórí ayé bàtí ó kó nǹkan ṣe mo ṣe ọlọ́run ayé rẹ̀ mo gbórúkọ àmọ́ ìyẹn lógo títí lè mọ̀ tí mo gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi hallelujah hallelujah ògo ni fún Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ aláṣepẹ́ tó ṣàṣepẹ́ nínú ayé mi àtẹ̀yìn tó sì ń tẹ̀síwájú láti mọ̀ ṣàṣepẹ́ nínú ayé mi àtẹ̀yìn nínú ìyìn ọjọ́ méjì tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù èyí tí ò ní jẹ́ ọjọ́ méjì nínú rẹ̀ nítorí pé ó sì tún tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ̀ láti mọ̀ ṣe bẹbẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan kò sì ní dẹ́kun bẹ̀rẹ̀ láti inú oṣù karùn-ún lọ èmi àti ẹ̀yin ajẹni tó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní ògo náà láti nínú ìgbéga náà rẹ̀ gbogbo wa pátá ẹni tí ó sì dẹ́mi kí èyí tó dẹ́nìkan ni wa dúró àbí tó fẹ́ àkó ẹnìkan wa ṣòfò àbí tó tún mọ dá ẹnìkọ̀ọ̀kan apára sẹ́yìn kò sí mọ́ bẹ́ẹ̀ ni kò sì ní sí láéláé nítorí pé Ọlọ́run nìkan ló ní gbogbo ògo àti ìyìn kì í sì pé ògo rẹ̀ pẹ̀lú nítorí pé ó ti fi agbára àti àṣẹ fún wa láti mọ kọlù àti láti mọ lòlú láti mọ fọ́ wọn tútú bí ohun tí kò wúlò ìyẹn gbogbo àwọn ẹni ibi ìyẹn nìkan tó kọ ó tún ti fi agbára àti àṣẹ fún láì pé kí ni gbogbo ẹnikẹ́ni tó ti fi ó ti gbìn ní ẹ̀mí àtàgbà ìtumọ̀ pé yóò ṣohun kan àbí ẹni náà àbí agbára kan tó tún lè dìde bí àbí ìròbí sí ẹnì kankan wa tí kò ní parun nípa ìmọ̀ àtẹ̀yẹ pé gbogbo ohun tí wọ́n bá gbé ìgbésẹ̀ níbi lórí ayé ẹnìkan náà àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ bí yẹn àwọn náà ni wọ́n tó fúnra wọn ro gbogbo ìgbésẹ̀ bí tí wọ́n gbé yẹn ògo ni fọ́lọ́run bàbá ọmọ mímọ́ èyí tó ṣorí láì fún èmi àti ẹ̀yin tó ti fi ìfẹ́ tí kò lẹ́gbẹ́ tó fi ṣe wá lógo lójoojúmọ́ tí kò wo tiwa búburú àti àṣẹdẹ wa títí ayé ni mo ní mọ kí bàbá yẹn nísìmọ̀ yìn bàbá yẹn lógo ìwọ náà dí gbogbo ọjà yẹn mọ́ fi kì í mọ́ sí gbé bàbá yẹn ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi obìnrin tó dàbí rẹ̀ ìyìn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù ọ̀la ní ọjọ́ kẹta wo jẹ́ kájọ panupọ̀ láti yin Ọlọ́run lógo jẹ́ kájọ parapọ̀ láti yọ Ọlọ́run jọ jẹ́ kájọ finú kan kí bàbá yẹn wípé ó ṣe agbára rẹ̀ ní títóbi rẹ̀ ní mímọ́ ṣe kọ́ táyé pé owó tó ní ni mo jẹ́ kí n sọ tọrọ fọ bàbá láàárọ̀ ni wípé owó rẹ̀ ló mú ọ wà láàyè lónìí ayé bàbá láàárọ̀ ni wípé owó rẹ̀ lọ́sọ̀dún tó dà Ọlọ́run ni o àánú Ọlọ́run ni oore ọ̀fẹ́ Ọlọ́run wo Ọlọ́run sì ṣetán láti mú ọ pọ̀ ṣe ní ìbùkún ní ọlá ní ọ̀rọ̀ ní oore pátá tó ní ju bó ṣe ní lọ ṣùgbọ́n ó nídìí kó fi ẹ̀mí ìmoore hàn
fún àwọn ètò ti ṣe kọjá àti tó tún ṣe lọ́wọ́lọ́wọ́. Ọlá ọjọ́ kẹta ìyìn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù jẹ́ ká jọ pàdé láti yin Ọlọ́run lógo ju bí a ṣe yìn lọ. Agbára àti okun ìmísí ọgbà tìmọ̀tì mi àti ẹni láti lè mọ̀ yín ní ọ̀tún lójoojúmọ́ ní rere. Ọlọ́run túbọ̀ yọ̀ǹda rẹ̀ fún wa àti mọ̀ yín àti mọ̀ gbẹ̀gà kò ní sú wa kò sí ní wa bẹ́ẹ̀ ni kò sí sí ohunkóhun kan tí ó lè ṣe ìdíwájú náà fẹ́mi àti ẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìtọ́ wa ṣe pàtàkì jùlọ òun náà ní ìjọba ọ̀run. Má ṣe jẹ́ kí ìjọba ọ̀run kó bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́. Ìpadàbọ̀ Jésù Kristi ó ti dé tán. So ó kù sọ́wọ́ kálukú báyìí láti mọ gbáradì lójoojúmọ́ láti mọ béèrè fún ní ìmọ̀tàgbọ́tún lójoojúmọ́ kí sẹ́tẹ̀lì àjọbọ̀kọ àtàwọn anẹ́rì kékeré bí ni kó mọ̀ sí lágbára àti okun láti lè mú ẹnìkọ̀ọ̀kan wa kùnà ìgbàkúgbà tí wọ́n bá yọ ṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa lọ́nà kan kó lè mọ sá lọ́nà méje gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ èyí sì ti rí bẹ́ẹ̀ okun agbára ìmísí mi àtọ̀gbà tìmọ̀tì mi ẹ̀tí ẹ nílò láti mọ borí wọn tẹ́ pé tí wọ́n bá yọ sọ lọ́nà kan gẹ́gẹ́ bí Ọlọ́run wọ́n mọ sá lọ́nà méje ètí ìjọba ọ̀run á fi lè gbọ́ káàbọ̀ mọ̀tò nígbà tó bá dijọ́ yẹn tí kò ní sí ohun kan tí ó lè takò wá pàápàá jùlọ ìjọ jẹ́ pé kíni kọ́kọ́rọ́ ilé tí Jésù lọ pèsè sílẹ̀ fún èmi àti ẹ nígbà tó gòkè lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kálukú wa á sì rí tiwa gbà níbẹ̀ á ti jọ láyọ̀ àti dídùn láti wà pẹ̀lú àwọn ẹni mímọ́ láti mọ yin bàbá yẹn láti mọ gbé bàbá yẹn ga oore ọ̀fẹ́ àtànú ọlọ́yọ̀dà fapábátà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo. Ìtorípé Ọlọ́run jẹ́ Ọlọ́run olódodo òun ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo. Ìtorí pé Ọlọ́run ti fi agbára yẹn ó ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi kì yóò ṣẹ́nikẹ́ni àbí ìgbìmọ̀ kí ìgbìmọ̀ kan tó tún gbégbèsè ibi níbi nípa tèmi tí kò ní parun nípa ìmọ̀ àti ìtara rẹ̀ mọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo títí láéláé nítorí pé Ọlọ́run àwọn ọmọ ogun òun ló ní ògo àti ìyìn kì í pé ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni kì í fìrẹ̀ fìrẹ̀ gbígbẹ láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Bàbá mi mímọ́ adá gbogbo padà sọ àsopọ̀ ṣe gba ọpẹ́ àti àtàwátà wà níbí àti gbogbo àti wọn bọ àti wọn wà fún àṣìpẹ́ tí wọ́n ṣe náà bàbá ògo ní forúkọ rẹ̀ gba ọpẹ́ àti ẹ̀yẹn títí láwọn ìlànà gbórúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó gbé wa ró ó gbé wa ga ó ṣàṣepẹ́ nínú ayé wa nínú ìrìnàjò sùkárò yìí nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ abẹ̀rẹ̀ sí ní tayọ̀ nínú ògo àtàwátà wà níbí ni o àti gbogbo ẹ̀jẹ̀ gbogbo àti wà ní ẹnì kọ̀ọ̀kan wa àníbíkíbi yóò ká lè wà ní gúnmẹ́rin àgbẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ sí ní pọ̀ ní ògo abẹ̀rẹ̀ sí lékèsà nínú ògo abẹ̀rẹ̀ sí láṣìírí orin agbogbo ní gbogbo ọjọ́ ìwé àsìmọ̀ pọ̀ sí àsìmọ̀ tayọ̀ sí gbogbo àní ogun tí wọ́n jẹ́ ẹnì kọ̀ọ̀kan nínú ran rẹ̀ àìtẹ́yìn fi tayọ̀ tí èfi rògò nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa gbogbo wọn ò di alálágbára nítorí pé Ọlọ́run tó ní gbogbo ọgbà gbogbo ayé ẹnì kọ̀ọ̀kan wa bẹ̀rẹ̀ láti ro oṣù kan lọ ọya abẹ̀rẹ̀ sí dẹni tó lékèsà abẹ̀rẹ̀ sí tinú ògo bọ́nu ògo inú gbẹ̀rẹ̀ abọ́nuga gbogbo ilẹ̀kùn ògo ìgbéyà ìṣeré wa ó ṣí fẹ́ni kọ̀ọ̀kan pátá ògo sì jẹ́ tọ́lọ́run alààyè ìyìn àtọ́pẹ́ wa níwájú Ọlọ́run ní ọ̀tún lọ́tún ojoojúmọ́ yóò mọ sára sí ni yóò sì mọ pọ̀ tí ni a sì mọ pọ̀ ní ìmísí ọ̀tún láti mọ kí bàbá yẹn láti mọ yìn láti mọ dúpẹ́ fún ní gbogbo ọjọ́ ayé wa paríparí ìjọba ọ̀run oore ọ̀fẹ́ àánú ojú rẹ̀ lọ́wọ́ àti àtìlẹ́yìn èyí tí ẹnì kọ̀ọ̀kan wá nílò láti mọ lè ṣèjọba ọ̀run ọlọ́jọ́ dàgbà pátá gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje hallelujah 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 ògo fàlókè ọ̀run.